Àkókò ní kinni ẹ̀tàn ni kí ló mú wa kóbò lójú ara àbòsí kí ló mú wa kókó ní kinni ẹ̀tàn ni alábòsí kóbò lójú ara ẹ ò ráyé lóde ògbólógbò ń jẹ́ kò lórúkọ méjì amóye kú ọlọ́mọ àjíkí àrídàtọ̀ wálé amúniṣèré amúnirẹ́rìn láì jẹ tẹ́tẹ́ bẹ́ẹ̀ ni òkò nígbàdà lọ́wọ́ òkò wọn ò nífẹ̀ẹ́ lọ ní iṣẹ́ mi ògbólógbò ń jẹ́ ògbólógbò ń jẹ́ show me love. Lójú ara sí ló mú wa kókó ní kinni ẹ̀tàn ni kí ló mú wa kóbò lójú ara sí ló mú wa kókó ní kinni ẹ̀tàn ni ẹ̀rí kókó ní kinni kókó lóko ń jẹ́ okòrè o ọba ọmọ alala lulu alulu lala orí gbọgbọrọ ó dàbí ọparun bàbá alákẹ̀dẹ̀ lórí tó ń dán àfàìmùkọ ó gbẹkùlé mú àfàìtọ́nà oríran òru alálùbọ́sà rògbòdò lábẹ́ ẹ̀rù tóró méjì tó mí ọlọ́run máyọ̀ kó lọ́rọ̀ ààbò olóògùn tí fàbẹ́ mọ́ sílá àmóríyá àmàràyá gágá olúwa ṣe fún mi kókólókó ń jẹ́ ìtura ní fábọ̀. mo mọ̀ọ́mọ̀ bẹ̀rẹ̀ ní táìmì nítorí mo fẹ́ sáré jáde àkọ́ṣe díẹ̀ lẹ́ni tó bá dọ̀la kọ̀ntínú. àjànà kúrò dóbò jẹ́jẹ́ a máa dóni bí ẹni ńlá kí àfi gbàgbà 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 gbàgbà. ẹ̀yin boys bẹ́ẹ̀ ni o. gbọ́bọ̀ yìí gbẹ́ ọ. jàǹgbàlà jùkú ìjùkú ìjùkú jàǹgbàlà. ẹ bá ń gbọ́bọ̀ yìí gbẹ́ ọ. jàǹgbàlà jùkú ìjùkú ìjùkú jàǹgbàlà. ẹ ti wájú ẹ tẹ̀yìn pọ́n. jàǹgbàlà jùkú ìjùkú ìjùkú ẹnu mọ́. ẹ tọ̀tún ẹ tòsì gbọ́n. jàǹgbàlà jùkú ìjùkú ó ń kígbe ẹ fi alẹ́ nù. jàǹgbàlà jùkú ìjùkú ìjùkú ẹgbà sí. ẹ̀gbọ́n ẹ má jẹ́ kí kan rí oúnjẹ. jàǹgbàlà jùkú ìjùkú ìjùkú ẹgbà sí. ẹ bá ń gbọ́bọ̀ yìí gbẹ́. jàǹgbàlà jùkú ìjùkú ìjùkú. mo ní ẹ bá ń gbọ́bọ̀ yìí gbẹ́. jàǹgbàlà jùkú ìjùkú ìjùkú. jàǹgbàlà ẹ ti wájú ẹ tẹ̀yìn gbọ́n. jàǹgbàlà jùkú ìjùkú ìjùkú ẹnu mọ́. ẹ tó tún ẹ tó sì gbọ́n. jàǹgbàlà jùkú ìjùkú ìjùkú ẹ fi hàn. ẹ bá ń gbọ́bọ̀ yìí gbẹ́ o. inú ilé balùwẹ̀ ẹ̀gbọ́n. jàǹgbàlà jùkú ìjùkú ìjùkú ẹ fi sí ilé ìdáná ilé ẹ̀gbọ́n. Black Friday at ASOS. Save on more than 850. Akọ́dá ayé o ìbàrẹ̀ ni mo ṣe olùdá oko. Olùdá oko. Olùdá òbò, olùdá ẹpọ̀n, olùdá idán. Ọba tí ò fọ́kọ́ lórúkọ ìmíràn o, ìbàrẹ̀ ni mo ṣe. Ọba tí ò lórúkọ àpérò fún òbò, ìbàrẹ̀ ni mo ṣe. Ó fi idán ṣèké òbò, ó fẹ́ pọ̀n ṣèké oko, ìbàrẹ̀ ni mo ṣe. Ìbàrẹ̀ ni mo ṣe, ìbàrẹ̀ ni mo ṣe òòṣà òkè. Ìbàrẹ̀ ni mo ṣe o, ìbàrẹ̀ ni mo ṣe òòṣà òkè, ẹjọ́ ojú mi ṣe. Ẹ kọ̀lẹ̀ ẹ má tí ì pè mí, ẹ jẹ́ ń sọ̀rọ̀ náà. Hello. Máa block ẹ. Ẹ kọ̀lẹ̀ kú dédé wò, it's gonna be a quick one. And kí tó dẹ̀ máa bẹ́ ètò mi lọ, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Ìwọ tí ètò yóò bá bá lára mu tó kì í ṣe realist, kúrò lórí ètò mi. Ẹ má jẹ́ kó di pé bóyá ní ó rude ó ṣe kinní kan. Kúrò lórí ètò mi o, orí platform mi mo wà, cyberspace mi ni mo wà. Mi ò ní àwọn èèyàn ló sọ fún mi pé kinní kan ti wo orí kinní mi látijọ́ tí mo ti ń ṣe mi ò ní kankan lórí ẹ̀, but I'm happy doing it. So tí o bá tó bá ti mọ̀ wípé kò tẹ́ ẹ lọ́rùn, o ò fẹ́ gbọ́ nǹkan tí mo fẹ́ sọ, ò fẹ́ gbọ́, jọ̀ọ́ torí Ọlọ́run o, òwò kì í kówó lọ́rùn o, kúrò lórí platform mi. Ẹ má gbé rídíjọ́ wá sórí platform mi. Realist la jẹ́ ń bí, òótọ́ ọ̀rọ̀ la fẹ́ sọ. Mo máa play voice note. Voice note yẹn mo fẹ́ play not pé bóyá mo fẹ́ impress anybody.
mo dẹ̀ fẹ́ kẹ́ mọ̀ pé kí tó play any voice note mo ti máa ń take permission lọ́wọ́ àwọn tó ní voice note pé ṣé mo lè play ẹ̀ ká fi kọ́ra wa lọ́gbọ́n mo ní voice note tó pọ̀ but ẹyọ kan ni máa lè play torí mo ní nǹkan tí mo fẹ́ lọ ṣe láìpẹ́ so mo kàn fẹ́ ṣe díẹ̀ kíkọ dáwọn èèyàn lára yá díẹ̀ kí tó lọ nǹkan tí mo fẹ́ sọ number 1 ni wípé tẹ́ bá rí àkọlé nǹkan tí mo ní ìyà òbò tí àwọn ìdí tí àwọn obìnrin ìyà òbò tí àwọn ọkùnrin jẹ nínú ilé ìyà okó tí obìnrin jẹ lọ́wọ́ ọkọ ṣe rí pé àkọlé yẹn yàtọ̀ ìyà òbò tí àwọn ọkùnrin jẹ ní inú ilé ìyà okó tí ọkùnrin jẹ tí obìnrin jẹ lọ́wọ́ ọkọ reason tí mo ṣe pé bẹ́ẹ̀ ni wípé ọkùnrin kò lè jẹ ìyà òbò nínú ilé ni kò ní jẹ ìyà òbò níta either you like it or not kẹ́ lọ sọ lórí go tell it on the mountain over the sea and everywhere wípé ọkùnrin lè jẹ ìyà òbò nínú ilé tó bá pẹ́ tó ti ń jẹ ìyà òbò nínú ilé àwárọ̀ kò fi ṣàdá bẹ́ẹ̀ obìnrin ó lè jẹ ìyà okó lọ́wọ́ ọkọ kó dẹ̀ decide láti má ní alternative ìmí dẹ̀ lè decide láti ní alternative but in tí mo mọ̀ ní wípé obìnrin ló lè jẹ ìyà okó lọ́wọ́ ọkọ tó máa tó ìyà okó yẹn lè subject ẹ̀ kó ní depression ó lè subject ẹ̀ kó ní mental illness àmọ́ ìyà òbò ọkùnrin kò lè jẹ ìyà òbò for some time lọ́wọ́ obìnrin ni tó túmọ̀ sí wípé ìwọ obìnrin tí ọkùnrin ẹ bá wà responsible tó ń ṣe déédéé tó ń tọ́jú ọmọ tó ń tọ́jú ilé tí ò fi okó jẹ níyà tó bá fantasize tó bá lóun fẹ́ ṣe àwọn nǹkan kan tí ò bá ti ní health hazard ẹgbọ́n health that is the word tí ò bá ti ní health hazard tó dẹ̀ jẹ́ ọkọ ilé ẹ tó bá ti mọ̀ pé ò ní lè ṣe tí ò bá ti ní health hazard tó dẹ̀ jẹ́ ọkọ ilé ẹ tó bá ti mọ̀ pé ò ní lè ṣe o ní choice wà láì o mọ choice tó ní you can divorce him wọ́n ń múyàn sí you can leave him wọ́n ń pariwo tó bá ti mọ̀ pé kíní yìí o lè ṣe o bóyá wà against religion ẹ àbó wà against moral ethics ẹ àbó fipò wà against ìjọba ọ̀run ẹ tó dẹ̀ jẹ́ wípé kò ní any health hazard nínú tó dẹ̀ jẹ́ pé ọkùnrin tó wà responsible ọkọ ẹyọ kan tó o ní nìyẹn o dẹ̀ ready láti fi kúrò nínú ilé o lè gamble so you can leave him divorce ẹ ohun tí máa sọ fún ẹ nìyẹn but tí ẹni tí ọkùnrin níta àwọn nǹkan kan wà tí àwọn ọ̀rọ̀ kan wà tó o tiẹ̀ ní bọ́kùnrin ìta sọ àwọn ọ̀rọ̀ kan wà tí wọn ò tiẹ̀ ní bá yín tẹ́ ẹ̀ níjọ discuss rárá but whatever makes your man happy èmi tún fi tèmi sínú ẹ̀ pé whatever makes my man happy má ṣe tí ò bá ti ní health hazard nínú nǹkan tó bá èmi ò dárúkọ nǹkan tó bá ti mú ọkọ ẹ inú ẹ ṣùgbọ́n mo ní choice láti má ṣe reason choice tí mo dẹ̀ ní ni wípé I rather leave him máa fi sílẹ̀ máa fi sílẹ̀ máa step out máa divorce ẹ̀ máa jẹ́ kó lọ nítorí àwọn èèyàn pé nǹkan tó ò bá ti ní lè ṣe kó o tó fẹ́ ọkùnrin tó bá ti fi ń lọ ẹ lọ́nà máa accept ẹ̀ nǹkan tó bá ti mọ̀ wípé ò ní lè continue tẹ́ bá wà lọ́nà máa accept ẹ̀ okó tó o bá dó lọ́nà tí okó yẹn ò make sense sí ẹ tí okó yẹn tó ti rí pé okó yẹn gan ti ní accident lọ́nà má wulẹ̀ settle because o lè settle down tí ọkọ ò bá ní owó bẹ̀ tí okó ọkọ ò bá ṣe déédéé is enough reason láti má settle down pẹ̀lú ẹ̀ tí okó ọkùnrin tó bá ń fẹ́ ò bá ṣe déédéé okó ọkùnrin tó bá fẹ́ tó rí pé o gbé dání ó rọ̀ bẹ̀lẹ̀bẹ̀lẹ̀ kó lé dáadáa má settle down pẹ̀lú ẹ̀ easy tí mo ṣe ń sọ tí ń bá rí mi ò kí ń sọ mo ní àwọn voice note kan tí mo máa play àtàwọn conversation kan tó wà láàrin mi àtàwọn obìnrin kan kò sí áńgẹ́lì ò ní padà di èṣù náà ò ní padà sórí àwọn ọkùnrin kan tí wà set in their ways kò nǹkan tó dẹ̀ da ò kí ń tọ́ láyé tí okó ọkùnrin ò bá ti ṣiṣẹ́ dáadáa lọ́nà jọ nítorí ọlọ́run tó jẹ́ taste tiẹ̀ tó ṣiṣẹ́ to your own satisfaction ó bẹ́tà kó má fẹ́ ọkùnrin yẹn jẹ́ kí ọkùnrin yẹn lọ fẹ́ type ẹ̀ tó máa lè stand ibi tó dé jẹ́ kó lọ fẹ́ má fẹ́ ọkùnrin yẹn
jẹ́ kó máa bá tiẹ̀ lọ wàá rí ẹlòmíì tó máa lè satisfy yẹn tó bá jẹ́ nymphomania tó lè ṣe kó má dóko lójúmọ́ tó dẹ̀ jẹ́ pé ọkùnrin tó ń fẹ́ á dì ló fi mu dólẹ̀ nǹkan má wulẹ̀ fẹ́ torí tó bá fẹ́ ó máa padà ṣàgbèrè ó máa padà di wàhálà tí ọkọ ọkùnrin bá ti ní problem lọ́nà tó di pé kò lè dún ẹ dáadáa jọ nítorí Ọlọ́run tó bá má wulẹ̀ fẹ́ torí tó bá padà fẹ́ ó máa padà bá ọgọ̀dì wá ní pẹ̀lú ìtí mo fẹ́ play ní ọ̀sán ìtí mo fẹ́ kẹ́ gbọ́ jẹ́ kí wọ́n tún wá sọ nǹkan kan fún yín tí obìnrin bá tọ̀ àtọ̀rìn tí ọkùnrin bá tọ̀ àtọ̀rìn ìkan máa ń lómi lẹ́sẹ̀ ju ara wọn lọ obìnrin ló máa ń jìyà ẹ̀ most of the time tó bá sọ wípé èmi ò lè ṣe torí pé kò fún mi lówó mi ò lè ṣe torí pé kirikiri kan ìwọ ló máa padà jìyà ẹ̀ wàá fomi okun wẹ wàá fomi ojú wẹ pílò dáadáa owó tó ti torí fílẹ̀ tó pa òbu ẹ mọ́ àwọn kan á do níta wọn á tún fowó sí lápò wọn á tún ṣe oúnjẹ fún ojú ẹ̀ tó ká kúrò ńlẹ̀ níbi tó bá ti ń bọ̀ tó bá ti wà lọ́nà làwọn kan wọ́n máa fẹ̀rín pàdé ẹ̀ ní ibo ṣé o mọ̀ pé tó bá wá báwọ̀ tó bá ṣe ìwọ máa ṣe ibo sí o but sórí àwọn kan wọ́n máa fi ibo sí owó ibo sí ọmọ ibo sí àlàáfíà ibo sí owó ibo sí ọmọ òun náà máa fi ijó yẹn náà máa fi pàdé ẹ̀ tó máa fi wọlé ìwọ ní bòsí ó máa fomi ojú wẹ pílò ní mi níbẹ̀ sí ń bẹ̀ nítorí ẹ̀ ni mi ṣe ní advice ẹ wípé in tí ọkọ ẹ bá fẹ́ kó o ṣègbéraga kó ní pé bóyá o ní yínká kan lórí cyberspace ìdásọ́ pé it's not against kinní kan kó lóò ní ṣe tó bá ti mọ̀ pé ò ní ṣe kó ẹrù ẹ ọkọ tó bá wà responsible ni mò ń sọ o ọkọ tó ń ṣojú ìṣe ẹ̀ ọkọ tó ń túlé ṣe ọkọ tó ń tọ́mọ ṣe ọkọ tó ń dú ẹ dáadáa tó ń fi ẹ́ lọ́kàn balẹ̀ tí ó bá ti ní òun fẹ́ dú ẹ nínú mọ́tò kó ń wá ẹ lọ sínú gbókẹ́ ẹ lọ dóra yín tó bá ti lóò ṣe tó bá mọ̀ pé ò lè ṣe gbé báàgì ẹ kó o kúrò nílé ẹ ipá ò rajà ipá ò tà á gbé báàgì ẹ kó o kúrò nílé ẹ kó o máa bá tiẹ̀ lọ tó bá ní òkè ẹ lọ sí pool àbí ẹ lọ sí beach ẹ kẹ lọ wá abẹ́ igi kan kó nǹkan fi ìkarò òbu ẹ tó bá ti ní kò lè fi karo òbu ẹ lábẹ́ ibi tí kò sí ẹnì kankan tó pa tẹ́gùn kan fẹ́ sí yín rẹ́rẹ́rẹ́ ni kúrò nílé ẹ̀ tó bá fẹ́ fantasize pẹ̀lú ẹ bẹ́ẹ̀ tó ní kò lè ṣe kúrò nílé ẹ̀ kò fi lẹ̀ you can divorce him èmi nǹkan tó bá make ọkọ ẹ happy tó dẹ̀ mú ilé ẹ dúró mo tútù gbogbo ẹnu sọ tí kò dẹ̀ sí health hazard tí kò ní health implication tí ọkọ ẹ bá fi lò ẹ tó bá lè ṣe kó ẹrù ẹ kó kúrò lọ́dọ̀ ẹ kó máa lọ tó bá dẹ̀ ti rí okó tí ò tẹ́ ẹ lọ́rùn lọ́nà má wulẹ̀ fẹ́ hello ẹlẹ́kọ̀ọ́lẹ́ mọ̀ ẹ kúrọ̀lẹ́ o ẹ̀jẹ̀ má bínú máa ṣe wí tó gbà lẹ́wà mà bẹ́ẹ̀ ni ó tẹ̀ má bínú máa pè é padà nù. tó o bá rí okó tí ò dúró déédéé lọ́nà má wulẹ̀ fẹ́ irú ọkùnrin bẹ́ẹ̀ torí okó tí ò dúró déédéé tí okó bá ti ṣorí di mọ́ tí ọkùnrin bá ṣe ń dàgbà sí lóko wọ́n máa wà sensitive sí tí ọkùnrin tó ń da omi ra ní ìṣẹ́jú mẹ́ta nígbà tẹ́ wà lọ́nà tó bá ti ń bímọ tẹ́ ti ṣe kíní kan ó máa reduce sí ìṣẹ́jú kan tọkùnrin bá ṣe ń dàgbà sí la máa weak sí ní okó àdé máa wà sensitive sí kí ló ń pè ní weakness ẹni tó ti ń lo 1 hour tẹ́lẹ̀ kò ní lè lo ju 30 minutes mọ́ ẹni tó ti ń lo 30 minutes tẹ́lẹ̀ kò ní lè lo ju 15 minutes mọ́ tó o bá dẹ̀ lè lo ju 15 minutes kí ló máa ṣe okó ẹ̀ máa tètè máa dámira ni so ìwọ tó bá mọ̀ wípé nymphomania ni ò lè ṣe kó má dóko lójúmọ́ tí ọkùnrin bá ti sọ pé bó ti ń ráhùn fún ẹ kíníkọ̀kìnìkọ̀ fi lè jẹ́ kó máa bá tiẹ̀ lọ àìjẹ́ bí ó máa padà dóko nu lé ẹ̀ ni kò ipá òdè rajà ó lè fi ìyà òbò jẹ ọkùnrin ó lè fi ìyà òbò jẹ wọ́n láíláí ó mọ reason ni wípé tó bá pẹ́ wọ́n á rìn gbèrègbèrè lọ bá aláwo re tó bá pẹ́ wọ́n á rìn gbèrègbèrè dórí ṣàbàríkòlò tó bá pẹ́ wọ́n á rìn gbèrègbèrè dé ibi tí wọ́n máa ti fún wọn ní òbò tí wọ́n refuse wọn ìwọ ni ẹ̀yin ni mo wà concerned about torí pé ọ̀pọ̀lọpọ̀ obìnrin ni ò lè tẹsẹ̀ síta so ẹ̀yin ni ẹ lè win ní battle yẹn pẹ̀lú ọkùnrin ó ní mo ṣe sọ pé ìyà òbò tí ọkùnrin jẹ nínú ilé àti ìyà okó tí obìnrin jẹ lọ́wọ́ ọkọ ẹ lè win ní battle yẹn pẹ̀lú ọkùnrin when it comes to ìyà òbò àti ìyà okó because ọkùnrin we always find an alternative
tọkùnrin ò bá pè gan á pè obìnrin ẹ mọye obìnrin tó ti pè mí lẹ́ni pé àǹtí Yínká mi ò fọ́kọ oko ni mo fẹ́ ẹ kàn bá ń wẹ́ni tó máa dó mi lásán ti pẹ́ tí mo ti dóko wọ́n á rírù yẹn gbèrègbèrè wọ́n á gbọ́ I still stand to be corrected ọkùnrin tó bá wá bá èmi ṣó ti yé ẹ tọkọ mi bá wá bá ẹ pé kó fóun lóbìnrin má jẹ́ kí n mọ̀ lọ fún mo yọ̀ǹda tọkùnrin bá wá bá mi ipe òun fẹ́ ẹpọ̀ ń rò òun ìyàwó òun ò fóun lóbòdó tí mo dẹ̀ establish fact and everything mo ní uncle kan nísìn ó ti pẹ́ tó ti ń lé mi òun fóbìnrin èmi mo mọ àwọn méjèèjì but mo wà reluctant mi mọ bí mo ṣe fẹ́ ṣe àìmọye àwọn èèyàn bẹ́ẹ̀ máa play voice note fún yín màá kọ́kọ́ wò bóyá irú ẹni tó bá ní pé irú èmi ń sìn tọkùnrin bá jẹ́ 2 minutes mo mọ bí mo ṣe lè twist ara mi tèmi náà máa come under 2 minutes mo sọ fẹ́yàn kan lẹ́ni mo lecture nǹkan tó máa ṣe tó ọkọ ẹ bá jẹ́ 3 minutes tó dẹ̀ jẹ́ pé ìwọ ló lò débi wípé sensitivity ẹ ti reduce sí 3 minutes kó tó come ó ní bó ṣe máa ṣe tó dẹ̀ máa come tí wọ́n náà máa come under 3 minutes yẹn torí pé àwọn substitution máa wà ọkùnrin tó ń come ní 2-3 minutes tó jẹ́ wípé ó dẹ̀ ṣì ń dó ẹ tó dẹ̀ lè lo ọwọ́ ẹ̀ tó lè lo àwọn ẹ̀ tí ò bá lè lo ọwọ́ ẹ̀ ìwọ obìnrin kọ́kọ́ fídù pẹ̀ lára ẹ̀ touch ara ẹ̀ mọ sensitivity ara ẹ̀ mọ ibi tí ọkùnrin máa touch lára ẹ̀ débi wípé ó máa wà sensitive tó bá ti fẹ́ dú ẹ make sure wípé èékánná ẹ̀ ó gé èékánná ẹ̀ dáadáa fi ọwọ́ ẹ̀ sí orí ibi tó fẹ́ kí tó wà sensitive nígbà tí wọ́n ń touch ara ẹ̀ jẹ́ kó máa fídù ẹ̀yin ọkùnrin tó bá ń dà láàrin 3 minutes jẹ́ kó máa fídù ẹ̀ kó máa bẹ́ẹ̀ fi òbò ẹ̀ ṣeré dáadáa tí ẹ jẹ́ kó ṣe nǹkan tó ń pè ní labiocytus kó má fi okó sínú òbò kó kàn fi okó yẹn rin ìdọ̀ ẹ̀ mọ́ orí òkè òbò ẹ̀ títí dìgbà tí wọn náà máa súnmọ́ gẹ̀rẹ́gẹ̀rẹ́ pé o ti fẹ́ damira ìgbà yẹn tó bá súnmọ́ gẹ̀rẹ́gẹ̀rẹ́ pé o ti fẹ́ damira tí ọkùnrin bá insert ńgbà yẹn tó bá máa fi trust fún 3 minutes tí wọn náà ti fẹ́ damira ẹjọ́ máa damira lẹ́ẹ̀kan náà ni àwọn alternative míì náà tún wà ẹ jẹ́ n fi nǹkan kan wọ̀nyí ẹ máa fi wọ̀nyí sìn. This is another alternative fún àwọn tí oko wọn máa ń tètè damira eléyìí penny sleeve ni eléyìí ọkùnrin lè lò síbi base oko ẹ̀ nísàlẹ̀ ibi ẹpọ̀n ẹ̀ tó bá lò síbi base yẹn tó bá wá fẹ́ dóbò kíní máa prevent ọkùnrin láti tètè damira penny sleeve ni mi ò ta bó ṣe wà yìí ẹ lè lọ rà ó máa prevent ọkùnrin tí bá ń bọ̀ ní Nàìjíríà máa kó dání tó pọ̀ tí mo máa fún àwọn fan mi ó máa prevent ọkùnrin láti tètè from kó lè tètè damira penny sleeve ni wọ́n máa fi hang ibi ẹpọ̀ mọ́ oko ni so tó bá ní ọkùnrin tó bá ní ọkọ tó tètè damira tó jẹ́ pé ìwọ ló lò débẹ̀ ìwọ ló jẹ́ kí sensitivity ẹ̀yẹn kó rí bẹ́ẹ̀ yẹn o lè lo eléyìí another thing irú eléyìí náà míì tún wà tó dàbí ẹbí condom báyìí bọ̀ kò ṣe condom gangan ni wọ́n lè wọ̀ ó máa dàbí shape oko ó máa ń dàbí wet look báyìí ìyẹn náà ó máa ń delay kí ọkùnrin má lè tètè damira ó lè ṣe edging tó bá ti ń dú ẹ lọ́wọ́ ní kó mú okó jáde ní kó sáré yọ after tó bá ti trust lẹ́ẹ̀kan lẹ́ẹ̀mejì kó sáré yọ okó yẹn kó pinch orí okó yẹn bẹ́ẹ̀ ni pé ó fún ní sharp pain ó fún ní èékánná lórí ó fún ní èékánná lórí pinni tó bá ti fún ní èékánná lórí gbogbo ọ̀jì yẹn á lọ ọkùnrin náà dẹ̀ tún lè rántí ìgbà tó banújẹ́ jù ó lè rántí past ìgbà tó banújẹ́ bóyá ìgbà tó ṣẹ́ nígbà tó ń dú ẹ lọ́wọ́ ọkọ ara ẹ̀ á wálẹ̀ á tún lè satisfy ẹ mọ́ kó tó di pé ó damira pinch yẹn da labiocoitus á dó ibi tó ẹ mọ́ ojú òbò ẹ kó tó di pé ó kì okó wọlé another thing tẹ́ tún lè lò ní condom ọkùnrin tún lè lo condom nítorí wípé tí skin ò bá ti kọra wọn tí okó tó wà very sensitive tó bá kọ wọ́ọ̀lù òbò there is tendency wípé kó tètè bọ̀ tó bá yẹ pé okó yẹn ti wà over sensitive tó bá ti kọ wọ́ọ̀lù òbò bá ẹ má gbàgbé mucosa tó wà nínú òbò tó máa ń lubricate òbò àfi tí ìwọ bá ti wọ menopause even téèyàn bá wọ menopause gan obìnrin mi ìgbà yẹn ló kó máa ń wù wọ́n dójú so tó bá ti wọ menopause nígbà míì ló fi pé bóyá mucosa yẹn lè má ṣiṣẹ́ bó ṣe yẹ kó ṣiṣẹ́ bọ̀ kó wá dì pé tí ọkùnrin bá mú ẹ tó fídù tó stroke ìdọ̀ ẹ dáadáa ipe kó má da omi wá da omi lára so tó bá dẹ̀ ti da omi lára tí ọkùnrin bá insert okó ẹ̀ pẹ̀lú bó ṣe da omi lára yẹn there is tendency wípé kí ọkùnrin tètè da omi ra
tókùnrin bá dẹ̀ lè tètè dábìra ìwọ lè wà discouraged so ó better tí ẹ bá ti mọ̀ pé ní problem 2 minutes nǹkan tẹ́mi sọ ni pé èmi lè deal pẹ̀lú problem yẹn tẹ́ bá ti ní problem 2 minutes 3 minutes because after all the first sexual kinní tó ó pẹ́ jù kò yẹ kó rírọ̀ ẹ̀rí kò yẹ kó ju 7 minutes lọ tó bá ti ju 7 minutes lọ kò make sense wọn that means pé ọkùnrin yẹn ti lo oògùn ó ti lo oríṣiríṣi the first one 7 minutes wàá lọ fún resolution period or refractory period and refractory period also depend on your age tó bá ti dàgbà refractory period yẹn máa reduce tó bá kéré tó bá ti dàgbà refractory period yẹn ó máa high tó bá kéré refractory period yẹn máa reduce ọmọ 35 tó ṣe ìdóbò first hand the extended care okó ẹ̀ tún dìde after 10 minutes ọmọ 65 tó dóbò first round okó ẹ̀ lè má dìde until after 30 minutes nǹkan tí refractory period mean nìyẹn so condom is another means tó lè fi lòdì tó lè fi delay ọkùnrin bọ̀ yìí tó dájú ń bẹ̀ tó jẹ́ wípé kò ní health hazard pàápàá wa ta máa ń lo àgbo ẹ̀yìn pókípókì nǹkan kan òun náà ni penny sleeve ore eléyìí kọ́ ni kọ́ngọ́ ní penny sleeve eléyìí ni delay rubber lélẹ̀ ṣe rí bó ṣe rí pé bí ó dàbí pátá ni bí shape ẹ̀pọ̀n ló ṣe rí bó ṣe wà yìí akérèkòrò ni tó bá lò ó lè dóbò ó lè dó obìnrin kò fẹ́ dó obìnrin tó bá jẹ́ ìyàwó ilé ẹ̀ tó láì kókó ló fẹ́ lò fún is better because wàá lè last you know títí tó máa fi satisfy ẹ̀ okó yẹn máa dìde ní ìgbà tó bá yọ tó bá fẹ́ dámira tó bá fẹ́ jẹ́ kí okó ẹ̀ wálẹ̀ o lè wá yọ tó bá ti do dáadáa tó kù ṣẹ́jú kan tó fẹ́ kókó ẹ̀ wálẹ̀ o lè wá yọ lára okó ẹ̀ ìyẹn kinní is another thing but yàtọ̀ sí yẹn condom labio coitus àti sleeve ó pé méjì ìkan wà tó máa ń wọ̀ tó dàbí okó gangan but èmi ò mọye tí wọ́n tà but when I'm coming to Nigeria I will bring mako but you can get it tuntun leleyi mo ṣe ìjà ni pé kí fi wọ̀nyí so wípé ìwọ tó ń lo 2 minutes tó bá ti jẹ́ pé ọkọ̀ àárọ̀ ẹni èmi ò ní gba excuse pé ó ń damira 2-3 minutes as kò wà valid fẹ́mi nǹkan tó kàn lè ṣe ni pé kọ́ bọ́ ṣe ń lo ọwọ́ ìtẹ́mi ò ní gbà tí mo máa kọ́kọ́ máa dẹ̀ continue máa ti sọ ní wípé tí ọkùnrin bá pa obìnrin tì for years mo mọ mental implication mo mọ health implication tó lè ní mo máa play voice note kan fún yín pé kẹjọ gbọ́ just one so that tó bá ti di ọ̀la mi sábà fẹ́ mi mọ̀ bóyá àwọn 1 or 2 people máa pè wọlé lẹ́ni nǹkan tí àwọn ọkùnrin rí àwọn ọkùnrin kàn lè jẹ̀yà òbò ni wọ́n tó bá yá wọ́n sọ tara wọn out obìnrin ni ò kì í sábà lè sọ tara ẹ̀ out so ace ló ń láti mọ bó ṣe fẹ́ ṣe tí o máa mú inú máa yẹn dùn ó ń láti mọ bó ṣe fẹ́ ṣe tó máa secure ilé ẹ tí n bá kọ ẹ otherwise èmi kọ́ ni máa bẹ́ẹ̀ gbé nínú ilé ẹ mi lọ́kọ̀ mi tí mo fẹ́ fún ẹ lórí igbá tọkọ bá sọ pé mú ẹpọ̀n mi kó mú okó mi tó dẹ̀ ń tọ́jú ẹ tó ń keep ẹ tó ń ṣe gbogbo nǹkan tó yẹ kó ṣe fún ẹ tó dẹ̀ respect ẹ tó fún ẹ ní right attitude tó ní mú ẹpọ̀n mi kó mú okó mi jẹ́ kí n sọ nǹkan kan fún ẹ àwọn ọkùnrin kan wà wọ́n máa fẹ́ fi obìnrin sí bondage pé wọ́n fẹ́ dóra wọ́n máa wọṣọ bí ìgbà tábà ní pé wọ́n máa chain ọ̀ṣẹ́ àwọn ọkùnrin kan wà bẹ́ẹ̀ so ọkùnrin mi lè fẹ́ experiment ó lè mú bat kó fi gbá díẹ̀ ìkọ̀ọ̀kan in tí ọkùnrin àtọkùnrin bá jọ ṣe tó jọkọ àtìyàwó tó ń gbádùn ara wọn kan anybody so tó bá mọ̀ pé o fẹ́ wá fún èmi o fẹ́ wá sọ̀rọ̀ ẹ fún èmi àfi tó bá sọ pọ́kùnrin yẹn olórí burúkú ni kò dáa kò ṣe nǹkan kan mà ní ẹni tí ò bá dáa kò deserve the best kí ló fẹ́ máa lọ extra mile fún but ẹni tó bá ti dá sí ẹ tó wà responsible you must go extra mile especially tí ò bá ní health hazard tí ò bá ní health implication tí kò ṣe nǹkan tó yẹ pé tó bá ṣe ó lè padà ṣe nǹkan mo ń bọ̀ wá sọ̀rọ̀ nípa fùrọ̀ irú yẹn sì mi ò lè ever mi ní ever báyàn lọ́wọ́ sí reason mi dẹ̀ ní criticize ẹ̀ open nítorí ibi tá a wà but má kò sọ àwọn implication ẹ̀ tó yẹ tí mo mọ̀ pé ó ṣeé ṣe ẹ wo irú ọkùnrin tó ní pé tóun bá fokó sí ó máa ń rí ìgbẹ́ of course ṣé kò mọ̀ pé ilé ìgbẹ́ ni so má kò sọ implication ẹ̀ fún yín ni tó bá wá wù ẹ́ tó as an adult tó bá wù ẹ́ tó bá lọ ṣe your own ọmọ ò kí ń dáràn kápẹ́ ẹ̀ má kà but whatever makes your man happy and that will secure your own àpótí nínú ilé ọkọ ẹ
torí àwọn ìwà kan wà tó máa wù sí ọkọ àwọn ìṣe kan wà tó máa ṣe sí ọkọ tọkọ máa sọ fún ẹ wípé òun ò lè fẹ́ yàwó lé ìyàwó òun ó ń ṣètà ó ń dóbò níta pàṣẹpàṣẹ bá máa sọ pé no òun ò lè fẹ́ yà ṣèbọ́kùnrin ti sọ fún mi wípé ọkùnrin ti fẹ́yàn rí lọ́dọ̀ mi tó dẹ̀ sọ fún mi pé òun ò níyàwó mọ́ ṣùgbọ́n òun ò fẹ́ obìnrin yẹn ò gbúdọ̀ bímọ fóun torí má jẹ̀mú ìyàwó òun kó tó kú ni wípé àwọn ọmọ òun ò ní ọba kan ìfẹ́ ló ní débẹ̀ òun ò fẹ́ kí àwọn ọmọ tí ìyàwó òun létí ìyàwó òun bí fóun kó ní ọba kan èyí ò mọ nǹkan tó ti wà láàrin wọn tọ́jọ́ ṣe débẹ̀ so àwọn ọkùnrin míì wà bó bá ṣe handle ẹ̀ ó lè determine pé òun ò ní ever láyé òun fẹ́ ìyàwó mi ṣùgbọ́n ìyẹn ò ní kó má ṣeré ń ta bí àwọn ọkùnrin míì wà tẹ́ pé tó bá wà lórí ìyàwó mi tí ìyàwó mi bá lóyún gan wọn ò ní encourage ẹ̀ pé kó lọ ṣe wọ́n ní and so because nǹkan tí wọn ò rí lára ẹ̀ nǹkan tí wọ́n ń wò bí tó ní taboo ni nǹkan tó ń wò tó ní irọ́ o ẹlòmíì á fún at the end of the day ìwọ ló máa lose òun ni mo ṣe ní tó bá lè ṣe you can leave the man let him go a rí ẹni tó máa satisfy ẹ you don't have to be there then ẹ̀yin ọkùnrin náà tí ẹ ò ní cause láti fìyà òbò jẹ láti fìyà ọkọ jẹ ìyàwó yín bóyá nítorí wípé òbò tẹ́ ń dó ó ti gbádùn mọ́ yín òbò ìyàwó táìtì bí tẹ́ ń dó níta bóyá àwọn nǹkan tẹ́ ń ṣe tẹ́ ẹ fẹ́ kí ìyàwó gbọ́ ó ti gbádùn mọ́ yín ẹ máa wá pa ìyàwó yín ẹ máa wá pa ìyàwó sílé màá play nǹkankan fún yín mo fẹ́ kẹ́ brazen up torí èmi ò ní gbà kóbìnrin kankan ya wèrè mo fẹ́ kẹ́ pull up mi ò ní gbà kóbìnrin kankan ya wèrè ẹ gbọ́. Me play. Bo. What's my name? Kí ló wá fa àlè? Àǹtí Nká, mi ò kí satisfy mi. Ìgbà wo ló bẹ̀rẹ̀ tí ó bẹ̀rẹ̀ tẹ́ pé kò wá bẹ̀rẹ̀ sí ní satisfy? How many ọmọ lẹ ti bí? Just two. Ṣé bó ṣe rí láti ilẹ̀ nìyẹn? Gbọ́, mi lè má dòkún ta kí ni mo fẹ́ fi hàn. Ìyẹn kọ́. Àánú yẹn lórí ìrìn àjò ìgbé ayé mi. So mo ní. Ẹ jẹ́ kí n fún lélẹ̀. Òbí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ bọ̀ ṣé sometimes yóò gbà mí àwọn obìnrin ṣé àwọn ọ̀dọ́ ọ̀sìn máa ń sọ fún wọn they should pay attention to every little thing. How do you mean? Ṣé mo pé àwọn kinní yìí ó degenerate to this extent. O ṣe ti notice ṣé ó lọ àwọn kankan tó ti notice nígbà tẹ́ ń date ni tẹ́ wà lọ́nà. The signs were there. What were the signs that you saw? Okay, the signs were okay. Yes, back then, it was only 1 minute, 2 minutes, but go feel me from time. But I thought it would, in time, you would get used to it. Some people are teachable. Hey, but one thing you don't understand, it is not most of the time. Kokiwa easy try láti teach ẹni tó ti dàgbà tó ti wà set in his ways. And let me tell you, I keep telling you that nǹkan tó dá kò tán láyé. Tó bá jẹ́ pé you saw those signs and you ignore them. Àwọn signs tó ignore nígbà yẹn, òun ló wá dúró dè ẹ́ nísìn. No. Because then, if you had allowed him No, to don't go, so yẹn, ó mi kọ́ applaud ẹ̀. ó ṣeé kó rí sàwáwù ẹ̀ tó lè withstand ibi tó lè ṣe dé. And there's also possibility of you two meeting your sawawu. But because I'm hold on to things, and I tell people, anything you hold on to, téyàn lè fi sílẹ̀, ó ti sọ di Ọlọ́run ni. Even ọmọ téyàn bí, àdúrà téyàn máa gbà ní wípé kí èèyàn má lọ ṣáájú ọmọ èèyàn. Èmi máa ń sọ fọ́lọ́run wípé Ọlọ́run wọ ló lọ àwọn ọmọ mi. Tó bá fẹ́ mú wọn bó ṣe fi mí fún wọn, mú mi lọ lénìí kó o mú wọn lọ́la. Má mú wọn lọ lójú mi. Tó bá ti ṣe yẹ́dì tó fẹ́ mú wọn lọ, jẹ́ kémi kọ́kọ́ lọ ṣáájú kó mú mi lọ lẹ́ni. I don't mind.
But because everything in life, we hold on to these things, and that is why now look at the problem you are facing now. And we shouldn't even face this problem in the first instance. You would have even avoided it. It's a big regret, I must tell you, Antonica. I swear. It is because the signs were there. Oh. Now one for me serious about of time, you know, you just once you just so you were hard, just no matter touch press open. Show more finger low. You don't see that's the problem. There was a time Sherry, I played on the phone. Okay, yeah, this is how to do it. This is how you do it. Hey, oh my goodness. Some of these guys, some mama drug, the only drug to suck a lady. Show man jobo. Oh where? Cooking jobo. Oh where? Ko dem mo finger low. Oh Have you tried to teach him the finger? Because let me tell you, before you can teach a man how to use his finger, you ought to have even touched yourself. Láti mọ your sensitive, láti mọ how sensitive are your sensitive parts. I think see all these things I know. I've even taught him, but he doesn't know them. All he cares about him coming. Once he's just suck my breast and But show ti sọ fún pé kó touch bó ṣe ń finger, bó ṣe ń lo finger. Do you have clitoris? How old are you? I'm in my mid-30s. Ṣé wọ́n ní clitoris? Ṣó nídọ̀? Yeah, I do. Hey, but tó bá nídọ̀, it makes it ó jẹ́ kó wà easier because you can tó bá teach bó ṣe ń stroke, you know, spend money on even sex toys. Ẹni tó bá nídọ̀, Ọlọ́run ti bá ṣe, ó lè lo sex toys. You understand? But what I will tell you, the kind of mentality he has is. Ṣé that 2 minutes, ṣé okó ẹ̀ máa ń le gan tó máa fi dà ní 2 minutes? Listen, let me tell you what I do, what I think you can do. You are an adult. If you already made up your mind to do whatever you want to do, but I'm just telling you, you are an adult. And I swear to God, I'm not condemning you. I'm not questioning you. I'm not trying to make you feel that I got or bad. A man that cannot satisfy the woman, no jẹ̀bi. But however, you have other options that you can explore. And one of the options ni wípé tí ọkùnrin bá ń come under 2 minutes. Tó jẹ́ pé under 2 minutes yẹn ó máa ń ní àdán, okó ẹ̀ máa ń le gan. Ntó lè ṣe ni wípé wàá jẹ́ kó bẹ́ẹ̀ ṣeré, teach him how to use the finger. Before you can teach him how to use the finger, you must have touched yourself. You must have fiddled with yourself to know your sensitive part, to know where to lè touch tó máa wà sensitive fún ẹ. You understand? And the best place to touch, of course, ni ìdọ̀ ẹ. Touch ìdọ̀ ẹ fúnra ẹ, kò fiddle pẹ̀lú ẹ. You know, acclimatize, familiarize yourself with pẹ̀lú ìdọ̀ ẹ. Then, yàwá máa mú ọwọ́ ẹ. Òun lè kò ní ṣe pé kò ní fọwọ́ kọ ẹ lójú òbò, kò ní touch ìdọ̀ ẹ rárá náà. Tó bá ti fẹ́ touch ìdọ̀ ẹ, ìwọ ni kò mú ọwọ́ ẹ sí ibi tó o fẹ́. Mú ọwọ́ ẹ sí ibi tó o fẹ́. Tó bá possible, máa fi ọwọ́ ẹ máa stroke ìdọ̀ ẹ. You do that until tó ti wà ní borderline láti dàmíra. At that borderline láti dàmíra, tó bá ìgbà yẹn ló máa jẹ́ kó gùn lórí ẹ kó fi oko mẹ́wàá tó ń bá fi do ẹ ṣeré, ìwọ náà ń bá ṣeré. Ó wá ní bá ṣeré débi tó jẹ́ wípé ọkùnrin míì tó bá ti jẹ́ 2 minutes tó bá lọ bá ṣeré débi kangan ó lè dà kó tó fokó sí onóbò. So ó ní bá ṣeré débẹ̀ wàá stroke ìdẹ̀ tó bá ti di few minutes 2 minutes yẹn àbí tí ìwọ náà ti fẹ́ kàn wàá béèrè lọ́wọ́ ẹ̀ náà pé ṣé òun náà ti dé borderline. Ìgbà yẹn ló máa jẹ́ kó yìn sad. Torí ìwọ ti fẹ́ come anyways, òun náà dẹ̀ ti fẹ́ come, ẹ̀yin méjèèjì jọ máa dá mira pọ̀ ni. At the same time, okay, I will try that too. No, I'm not mo kàn ní go and try that. Tí yóò bá ṣiṣẹ́,
then come back to me. You have my number now. But go and, first of all, go and try that. No, ṣe yẹn náà. Tó bá jẹ́ wípé, ó sọ wípé that 2 minutes, ìkíní yẹn okó ẹ̀ ò le rárá. Tó bá máa ṣe okó ẹ̀ ò líle, ó máa rọ̀ bá ní kíni bọ̀. Tó bá ti lè gẹ́ẹ̀tì okó líle, ìrẹ́ṣọ̀ lára ọkùnrin. Honestly, you can experiment. Torí then ṣó mọ̀ pé nǹkan kan wà tó máa ń pè ní edging. Edging. Ṣó mọ̀ nǹkan tó ń pè ní edging. Age setting, yeah, you are right. No, irọ́ kò ṣe age setting o. Edging ló ń pè. Tó jẹ́ wípé tó bá ti ń dó ẹ lọ́wọ́, tó ti rí pé ẹ̀ ń gbádùn ẹ̀. Lẹ́ẹ̀kọ̀ọ̀kan wà ní kó yọ okó. Tó bá ní wá ṣó ti pinch orí okó yẹn rí bẹ́ẹ̀ ni pé kò fún ní pinch orí ẹ̀ orí bí ìwò òkè yẹn ṣó ti pinch ẹ̀ rí. Bẹ́ẹ̀ ni màá mo understand ẹ̀ pé kó lè fi fa àtọ̀ yẹn. I've done that severally. Ṣé ti try sleeve rí? No. Sorry, àwọn options tí mo fẹ́ kó lọ try láti explore lélẹ̀. If at all tó bá fẹ́ ṣe nǹkan tó fi ipò fẹ́ ṣe as an adult, but kọ́kọ́ lọ explore àwọn options yìí. Lọ try penny sleeve. Lọ try don't say because mo sound nice báyìí bí mo ṣe ń sound yìí mo lè má sound báyìí fẹ́ lómi. It depends on your situation. Size oko ni wàá wọ̀. Mo lè má sound báyìí fẹ́ lómi. Ó depend lórí situation ẹ̀. But máa kọ́kọ́ cancel ẹ̀ náà kí n tó fún ẹ kí n tó sọ pé this is what you are gonna do. But ó depend lórí situation ẹ̀. So don't think she's so nice. No, mo lè má sound báyìí nígbà míì. The wetness of the bí òbò yẹn ṣe wà lubricated because ṣe mọ̀ pé there is a mucosa nínú òbò tó jẹ́ pé iṣẹ́ ẹ̀ ní láti lubricate òbò. So tí flesh kò bá kan wall òbò nígbà míì ó máa lè delay. So another way of delaying òní kò ṣe pé bóyá o fẹ́ protect pé kó lo condom. So a lè. Problem tí mo ní pẹ̀lú ẹ̀ gangan sọ yẹn. And to know already I think you know or a condom just here call and ló máa put fit. Surely this is the reason why I want people like you to come and speak out. When you speak out and you allow this man to know what you are going through. Ó ṣeéṣe kó jẹ́ pé ọ̀rẹ́ ọkọ ẹ̀ ló máa wo show yẹn ló máa send ẹ̀ sọ́kọ ẹ̀ ó lè máa mọ̀ pé wọ́n ló ń sọ̀rọ̀ àwa ni ìyàwó mi dẹ̀ ń go through eléyìí o jẹ́ kí n change o. But when you don't speak out ọwọ́ tó bá ń nùyàn èyàn ò kí ń ka sínú. Now we are having a private discussion. A lot of them out there bí ìgbà tábà ni tó bá ti wá bá mi báyìí mo mọ̀ pé wọn náà ti máa rò pé tó bá ti wá bá mi báyìí kí n kàn fún ẹ lọ́kùnrin yẹn. But it doesn't work that way. And àwọn olórí burúkú kan tí ń bá tiẹ̀ tún play eléyìí sí wọ́n lè ní ó ti mọ̀ pé òun máa play ẹ̀ ló ṣe sọ̀rọ̀ báyìí àwọn wèrè wọn ò ní mọ̀ pé Ọlọ́run kò fi wá tèmi dá mi lẹ́jọ́. I am not still saying that you should not do whatever you want to do because you are an adult. You know I have not condemned you. But what I am saying is pé have a mọ̀ pé o ti ṣe wọ̀n tí mo lè ṣe and ara àwọn ìwọ̀n tí mo lè ṣe ó ní mo ti tò sílẹ̀ fún ẹ yìí pé kó lọ try ẹ̀. Go and use a penny sleeve for your husband or please introduce condom. Introduce edging. In fact, you can even do labial coitus. Débi wípé á dó itan ìgbà tó máa ready láti dànùra tí wọn náà máa ready láti máa ṣùgbọ́n pé tó bá ń dún àárín itan ẹ̀ mójú òbò ẹ̀ á máa kan orí idọ̀ ẹ̀. Ẹ má worry mas. Ẹ bá mi just comment under that àfikún ìdẹ̀ra comment under him. Itan which is labial coitus kó máa dó itan ẹ̀ àlọ àtàbọ̀. Ìgbà tó bá máa fi okó wọlé ìwọ náà ti fẹ́ kọ̀ mú náà ti fẹ́ kọ̀ ẹ̀yin méjèèjì dẹ̀ reach orgasm ẹ ti achieve orgasm kí ló tún fẹ́ lẹ́yìn yẹn. Tó bá ti dámira ara ẹ̀ máa wálẹ̀ ni. Èmi ò tí ì condemn ẹ and I'm not trying to say oh don't do it kìíní kankan but what I'm saying is that explore àwọn other explore other options then tó bá ti wá explore àwọn ṣé wọn pa àwọn nǹkan míì máa ṣẹlẹ̀ tí conscience á pa ẹ́
I swear. Ipe tó bá dẹ̀ pé bí a mo lè try ẹ̀ báyìí o bóyá kò bá rí bá exactly àwọn kan máa wà tẹ́ pé tí conscience bá dé gan wá pé fuck conscience ìgbà tí mo ti ṣe kíní ẹ̀kọ́ so you go and do all those options that I've given you especially the tó bá lè lay hands ẹ̀ tí bá ń bọ̀ ní Nàìjíríà mo máa kó penny sleeve púpọ̀ dání. Yeah, penny sleeve will help you or in the absence of penny sleeve ẹ lọ lo condom láti lè ní because tí o kò bá kan flesh ò bo ẹ especially tó bá onídọ̀ ó dẹ̀ jẹ́ ni tí ó dẹ̀ jẹ́ ni tí wọ́n tó máa ń lómi nínú òbò á máa tètè kan má gbàgbé bí ọkùnrin bá ṣe ń dàgbà sí ni sensitivity kò lè comment mọ́ ẹ má wọrí àfikún yẹn kò lè comment mọ́ bí. That is it so tó túmọ̀ sí wípé even kó bá ní pípé gan tó lè dóbò ní 40 minutes ó ti ń dàgbà sí Wọ́n ṣe ń dàgbà. bó ṣe ń dàgbà sí so now even if you go and meet another man which I am not talking you out and I'm not crucifying you how do you know tó bá tí máa yẹn náà bá do it for some time the sensitivity òbú ẹ sí tiẹ̀ náà máa tún reduce. Na so. So lọ explore our options here then please gbìyànjú when you tó o bá wá ṣiṣẹ́ then come back to me. I will, ma. Please. I will. That's a promise on my side. Thank you. Èmi ò ní kí n ṣàánú ẹ kí ni irú àánú ẹ wo ni kí n ṣe kí ni mo fẹ́ ṣe. Àánú wo ni. ọ̀rọ̀ nípa ti. Mi fẹ́ play yẹn máa play yẹn níjọ́ mi but nǹkan tí mo kàn fẹ́ sọ fún yín ni wípé mo sound bẹ́ẹ̀ yẹn because of our situation mo lè má sound bẹ́ẹ̀ yẹn lọ́dọ̀ èlò níbò míì mo lè sound very blunt and very very blunt kí mo wò pé wo tough do whatever you want to mi ò kí n condemn that I will never do but however ẹ̀yin ọkùnrin ẹni tí mo tún fẹ́ play yìí sí yẹn tí ẹ̀ ní orí òun ti fẹ́ dàrú ó lóun ò lè sùn mọ́jú ó ní nítorí wípé ọkùnrin yẹn á kọ̀ jáde lọ kò tiẹ̀ ní wọlé ó ló kọ̀ pa òun tí kò dóhun tí obìnrin tí ọkùnrin tó bá ti dé stage débi wípé ọkùnrin ti ń jáde 2 weeks 3 weeks kò wọlé kò dú ẹ kò tọ́jú lé kò tọ́jú ẹ kò fún ẹ láyọ̀ ó nà ẹ kí ló ń dúró ṣe torí ó wá bá mi ó lóun fẹ́ èèyàn ó ní mo ní kí ló dé tó fẹ́ èèyàn ńgbà tó ṣe àlàyé fún mi mo ní ó fẹ́ èèyàn ó yẹ kó kúrò nínú marriage yẹn ni kò ṣe àti fún ẹlẹ́yàn ló mátà bó ṣé wọ́n fi ìyà ṣe yín ni nígbà tó ti dé stage ó ní òun ò lè kúrò ńbẹ̀ pé pẹ́pẹ́sẹ́ kan ọmọ mẹ́ta lòun ní ọmọ mẹ́ta tóun dẹ̀ níyẹn òun wá tóun kó bá máa kúrò ńbẹ̀ kó ń bọ́ sọ́wọ́ ọkùnrin míì why would you think like that tó bá lọ́mọ mẹ́ta gẹ́gẹ́ bí ọmọdé mo ti sọrí lórí program yìí ọkùnrin wo ló fẹ́ gbé ẹ pẹ̀lú bùkátà in tó yẹ kó kọ́kọ́ wá ní iṣẹ́ kọ́kọ́ wá stability o lè wá ọkọ tí ó wà permanent if you must doko but kọ́kọ́ jẹ́ kí stability kó better ọkọ náà pẹ̀lú ọmọ mẹ́ta lọ́wọ́ even àwa tá à ń introduce tá à ń ṣe matchmaking tó bá ti kọjá ọmọ méjì last week mo ṣì bọ́ ọkùnrin kọjá ó tiẹ̀ lóhun ò fọmọ rárá yes that reminds me mo fẹ́ èèyàn tó bá wà ní Èkìtì àbí Oǹdó tí ò tí ì bímọ rárá tó jẹ́ ọmọdé tó fẹ́ onítọ̀hún fẹ́ fẹ́yàwó ni area diaspora ló ń gbé ó fẹ́ fẹ́yàwó mo dẹ̀ máa need kó jẹ́ pé ẹni tí mo máa mọ̀ èmi máa rán àwọn family mi wọ́n máa lọ ó lè jẹ́ pé ó lè máa gbélé kó bẹ̀ kò ní jọmọ Èkó máa yẹn specific sọ fún mi pé ọmọ Ondo state àbí ọmọ Èkìtì so mo máa rán àwọn èèyàn kan bá obìnrin yẹn kó lọ wò délédélé torí ọkùnrin yẹn fẹ́ sílé ni onílé ẹ̀ tó máa gbé ní Nàìjíríà ó fẹ́ sílé bí ìyàwó máa tọrọ ẹ̀ so máa fẹ́ mọ background irú obìnrin bẹ́ẹ̀ mo máa fẹ́ mọ background irú obìnrin bẹ́ẹ̀ so ọkùnrin á ti di sọ pé àwọn òfin tó ti bímọ báwo ló máa ṣe bí ọmọ mẹ́ta tó jẹ́ pé tó bá fẹ́ kúrò lọ́dọ̀ ọkùnrin the next thing for you to start thinking about pé fẹ́ lọ kó sínú ilé ọkùnrin mi no mi ní kó má wá oko bẹ́ẹ̀ kọ́kọ́ wá stability
kọ́kọ́ wá stability, kọ́kọ́ grand ara ẹ, so that ìyà tó jẹ́ ní ibi tó ti ń bọ̀ tún ní padà jẹ́. Nǹkan tó tiẹ̀ tún máa wá ṣẹlẹ̀ ní wípé ìwọ̀nba owó change tó bá kó dání níbi tó ti ń bọ̀, ọkùnrin tó bá pàdé lọ́nà pẹ̀lú ọmọ mẹ́ta abẹ́ kùnná tán, tó bá dẹ̀ jẹ́ the type tó yan àlè, ìgbà tó bá sórí tó bá ti bọ́ta níbẹ̀, let me tell you, àlè máa kọ́kọ́ ó máa tì bọlẹ̀ fún ẹ, ó máa gbójú sókè. So you have a choice, and the choice is that Eshe, God bless you. Yeah, already I've blocked the man. You have a choice, and the choice is that tó bá fẹ́ kúrò, tí o ìyà bá ti jẹ́ débi pé o sunkún wet pillow, and this ọkùnrin yóò send there, o dẹ̀ ní ọmọ mẹ́ta, it depend on your age. Ẹni tó jẹ́ pé kò tí pé 40, ẹ rí ẹ kẹ́ mọ̀ pa àwọn ọmọ ẹ máa kéré. You have to look for stability. Yeah, o lè fẹ́ permanent ọkọ tí o ṣọkọ. Permanent ọkọ tó máa bẹ grease o boy service ẹ. But má tiẹ̀ tí ronú pé o fẹ́ lọ kó lọ sọ́dọ̀ ọkùnrin kan. Because o ti ní stability. Ìyà tó máa jẹ ìyà, wàá tún jẹ ìyà again ni. So I'm just going to open the line for maybe 1 or 2 ọkùnrin. Ìyà tí wọ́n jẹ, torí àwọn ọkùnrin máa accuse me lórí platform mi. Wọ́n ní why is it every time mo máa sọ̀rọ̀ obìnrin, kí ló dé tí mi ti ẹ béèrè lọ́wọ́ àwọn báwọn náà ṣe ń jìyà. Kí fún ọkùnrin méjì. Thank you Abiodun Gabriel. Kí fún ọkùnrin méjì ní chance láti pè wọlé lórí +44 7404 851234 àti obìnrin méjì, because I have an appointment. +44 7404 +44 7404 851234 àti obìnrin méjì láti pè wọlé kí n tó round off program yìí. Ẹ fi gbogbo àwọn yẹn lè jẹ́ kó máa ṣeré, gbogbo wọn ní máa ṣá sí gálò. Mi ò àwọn olójú kòkòrò. Wọ́n ní kẹ́ jẹ́ ẹni ẹran ni. Wọ́n ní kẹ́ jùnù. Wọ́n ní kẹ́ jẹ́ elégungun ni. Wọ́n ní kẹ́ jùnù ẹlẹ́ran ni. Wẹ́n bú mi bí, what are you doing here? Gbogbo ẹ̀dá tó bá ti ń gbọ́ ọ̀rọ̀ mi bí tó ti wúlò fún ẹ nínú ilé àbí tó lò tó jẹ́ wá ń bú mi. O ní jèrè, ọbọ kì í jèrè lẹ́yìn ọkọ̀. Mi ní kó má bú mi, but má wá sórí platform mi, wá make comment, derogatory comment. Má wá ṣe lọ kó lọ ṣe anything. Mi ò ṣé mo jẹ́ ẹni tí mo rí, mi ò rí nǹkan kan. I'm not seeing anything. Bring my mother, bring my children, bring everybody out. I am not seeing anything. Ẹ rí pé mo graduate lánàá, mo tún ti ń múra, mo tún ti register, mo tún ti múra àti padà sí school. I'm not seeing anything. Ibi tí mo wá ju gbogbo yẹn lọ. So, but don't come here and come and say, go out, drop nasty comment. Tí bá ti ń kúrò ń bí bye. Mama ṣá ẹ sí gálò ni. Gálò ni. I'm telling you, mama ṣá ẹ sí gálò. Mo ní nǹkan mi tí mo fẹ́ play, but I don't just want to play it on this platform now because mo láti lọ síbi tí mo ń lọ. Let me just take this call. Hello? 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 Ẹ kú ètò mà. Ẹ kú ètò, mo ti fẹ́ já yín dànù, mo rò pé bí yẹn ń pè mí ṣeré ni. Ẹ kú ètò mà. Hello? Ẹ kú iṣẹ́ mà. Yes sir. Olúwa máa fún yín ṣe lágbára Ọlọ́run. Ọlọ́run máa wà pẹ̀lú yín. Àmín. Nǹkan tó kàn ṣẹlẹ̀ ńbẹ̀ ni pé question tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín pé tí obìnrin bá ń ṣe àgbèrè, ẹ mọ̀ pé ó ń ṣe àgbèrè, right? Tó dẹ̀ mọ̀ pé ọkùnrin yóò lè lé òun jáde, right? Due to prayer power tí wọ́n ní labroad. Ṣé ọkùnrin yẹn lè continue láti máa bá sùn or kó ignore ẹ̀? Wọ́n ní what the mouth does not see, what the eyes does not see, the mouth will never water for. Àbí báwo náà ṣe máa ń sọ òyìnbó yẹn. Ẹ̀gbin téèyàn ò bá rí kò kí ń pààyàn. You understand? The moment tí ọkùnrin bá ti ń rí, I am telling you, number one, okú ẹ̀ ò tiẹ̀ ní dìde láti dó obìnrin yẹn. And again, kinni báwo I refuse to believe wípé nítorí under the pretense of abroad wípé obìnrin máa ṣe ọkùnrin á dẹ̀ mọ̀ á dẹ̀ aláwẹ̀ ṣé obìnrin yẹn ló ń bọ́ ọkùnrin yẹn ni ṣé obìnrin yẹn ló house ọkùnrin yẹn ni then kí ni nǹkan tí ọkùnrin yẹn gangan ń ṣe tó fi degenerate débi pé obìnrin yẹn wá ń ṣe ó wá fi ń wọn ọkùnrin yẹn. Kó tó ṣẹlẹ̀ ni pé ọ̀rọ̀ pọ̀ lórí nǹkan yẹn. Ẹ lè fún mi lórí ọ̀rọ̀ fẹ́. Àwọn obìnrin míì máa ń pretend.
before kán tó fẹ́ wọn. Right? Yeah. So once the people bá ti pretend tẹ́ bá fi wọlé sínú nǹkan yẹn, ó máa hard fún wọn. Ẹ lè sọ pé ọmọ 18 years ń ṣe nǹkan kò mọ̀ọ́mọ̀, ẹ ti kẹ́tẹ̀ ó mọ̀ọ́mọ̀ ṣe ni. So but tó bá ti pretend tó wọnú relationship yẹn, right? They will continue doing what they are doing. Ẹ ti wọ́n nǹkan yẹn náà. So a lot ló wà lọ́ndà nǹkan ẹ̀bẹ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ for real nǹkan tí mo sọ fún yín yẹn. Bọ́ fún mi ó kó ọkùnrin yẹn go lè lé sí. That's the truth. Hello? Hello? Ẹ káàsán. Ẹ káàsán, mo ti fẹ́ jayín dànù, ẹ máa sọ̀rọ̀ kíákíá, mo ń gbọ́ o. Mo fẹ́ dá sí orí ètò yìí ni Òbódùnmọ́mi ni lórúkọ tèmi. Okay. So mo fẹ́ sọ fún yín pé àwọn nǹkan tí mo máa ń gbọ́ látòrí time mo èmi náà dẹ̀ for opportunity yẹn òbí mo lè rí coded òbò bíi tèmi bí coded oko bíi tèmi náà láyé bá yọ ní nǹkan tí mo ṣókí lọ́dọ̀ ogi lọ́rọ̀ mi o. Bọ̀ ẹ tún máa sọ kíní kan ṣàbàkólókó àbí kíní. Ṣàbàríkòlò is a date site. Dating site ni. Yeah, dating site ni Ṣàbàríkòlò. You don't even need me once you're on that site. It's just like I not join any date site, not online. You don't need me. Tẹ́ bá ti join site yẹn. O náà lẹ ti orúkọ ẹ̀ náà lẹ ti pè yẹn. You don't need me. Okay, máa type sórí ibo ni máa type orí Google ni. Ẹ lè download ẹ̀ lórí Apple Store àbí lórí Play Store. You don't need me. It's the dating bí tó ti match make me. Hello? Hello? Hello ma. Yeah. Ẹ káàsán. Yeah. Yeah, orúkọ mi ni. Ẹ má dárúkọ yín, ẹ go straight to the point. Okay ma. Problem tí mi ní pẹ̀lú ìyàwó mi ni pé kò wà romantic tàbá sì wà nílé. Secondly, ó máa ń múra bí local champion but Monday ti ń correct ẹ̀. Okay. Ó máa ń múra bí local champion. What do you mean by ó máa ń múra bí local champion? Bí àwọn village okay. Between you and I. Ṣé ti yé? Okay, ṣé kí n jẹ́ kẹ́ land? Ó yẹ land. Ṣé ti sọ̀rọ̀ tán? Okay. The problem tó wà ń bẹ̀ ọ̀gọ̀gọ̀ ni pé mi mọ̀ boss mo máa ń mú lọ sí hospital àti chemist. Bóyá oògùn tó ń fún wa ni òṣìṣẹ́ o. Fún kí ni? Bóyá ó tún ní. Kí lóògùn yẹn wà fún? Nǹkan míì ni mi ò mọ̀. Ìgbà míì tí mo bá súnmọ́, ó máa ń ṣe kíni ódọ̀ máa ń jáde láti ara ẹ̀. Ṣé abẹ́ máa ń rùn? Abẹ́ òbò ẹ máa ń rùn? Òbò ẹ̀ tó máa ń rùn yẹn mo ti ẹ̀ kọ́kọ́ fẹ́ bèrè pé ṣé ẹ máa ń lá òbò ẹ̀ bọ̀ nísìtẹ́ lóbò ẹ̀ máa ń rùn ẹ̀ nílé lá òbò ẹ̀. Okay, mo ń gbọ́. So nǹkan tó máa ń jẹ́ kí n ṣe kíní díẹ̀díẹ̀ fún ni but ìgbà míì tí má dẹ̀ bóyá pé because èmi jẹ́ nìkan tó jẹ́ pé mo like àti kiss. Ẹnu ẹ̀ tún máa ń rùn. Kò tẹ̀ kí n kò ẹnu ẹ̀ ò kí n rùn fún yẹn but kò like àti kiss bí anything romantic. Ẹ jẹ́ kí n béèrè question kan lọ́wọ́ yín. Òbò ẹ̀ tó máa ń rùn yẹn dẹ́kẹ́ kí n béèrè ló bí aṣọ mélòó ìjẹ́ yìí ti lọ sí shop lọ ra rú àwọn nǹkan tẹ́ fẹ́ kó máa wọ̀ fún láṣọ ẹ má parọ́ o pé okay aṣọ tó ń wò yìí o aṣọ òun múra bí ọmọ oko ni nǹkan tí mo fẹ́ kó máa wọ̀ rè ìjẹ́ ti lọ sí shop lọ ṣe shopping aṣọ tẹ́ fẹ́ kó máa wọ̀ fún bí mo ṣe aṣọ yìí mo fẹ́ kó máa wọ̀. Bẹ́ẹ̀ ni ó dẹ̀ ti ń fi gbogbo yẹn lẹ̀ wọ́n fẹ́ kó máa wọ ṣòkòtò ó dẹ̀ ti ń wọ̀ báyìí. Ó ti ń wọ̀ yẹn ti wà sorted. Now ọ̀rọ̀ olóbò dé ìjẹ́ ti wádìí ìjẹ́ ti pé jókòó ẹ ti sọ fún pé òbò ẹ̀ rùn. Òun gan àjọ máa ń lọ sí chemist ń lẹ̀ ní pé òun ò ṣe kinní but kò rẹ̀ sí nǹkan tí mo fẹ́ ṣe. Ṣé ìgbà ṣé chemist lẹ lọ ẹni sùúrù ṣé tó bò èèyàn bá rùn ṣé chemist lèèyàn máa ń lọ ni ṣé ìyàwó yẹn ṣó neat ṣó máa ń wẹ̀ dáadáa ṣó máa ń clean up dáadáa ṣé tó bá tọ̀ ṣó máa ń tàǹbà.
tó bá jẹ́ ìyẹn ni ó ń ṣe kíni mo máa ń bájà lé lórí gan even gan ìgbà mi tó bá dé látọjà mo máa ń jẹ́ kó mọ̀ pé anytime tó bá dé látọjà kó máa lọ sí toilet mi daily kó tẹ̀ máa tàǹbà ìgbà mi kò kí ń ṣe. Uncle, need for now need the hospital. Tí kò ṣe pé ẹ ní infection, kò ṣe pé ẹ ní ṣẹ́yìn yàtọ̀ sí ìyàwó yín, ṣe tún lẹ́lòmíì tẹ́ máa ń bá sùn. No. Okay, kò dá pé bóyá ẹ ní infection tẹ́lẹ̀. No, mi ò ní. Tẹ́lẹ̀ nìyẹn pé but ìgbà tí mo ti wá notice mi ò ṣerú nǹkan bẹ́ẹ̀ mọ́. Okay, ìgbà tẹ́ notice pé kí ni? Tẹ́lẹ̀ even gan kí n tó sọ pé mo fẹ́ tí mo bá ń date èèyàn kan because mo ní but léèyàn tó wá bá yín gbogbo àwọn tẹ́ fẹ́ rí léèyàn tó wá bá yín pé òun ní infection rí so èyí tí ìyàwó yín ṣe yìí gan èyí tí ìyàwó yín ṣe yìí ó lè jẹ́ kó bù ẹ́ máa rùn ó láti máa tàǹbà lóòrèkóòrè tó bá dé lálẹ́ because ẹni tó lọ síbi iṣẹ́ látàárọ̀ even pátá tó wọ̀ sí inú abẹ́ látàárọ̀ tó bá dalẹ́ mi ò mọ reason tí obìnrin fi ń wọ pátá sùn pátá mi àti pátá àti bra tí bá wọ̀ kò sí bó ṣe lè tutù tó mi ní lè sùn mọ́jú nǹkan tí mo máa wọ̀ sára ó ní aṣọ tí bá ti wọ aṣọ yẹn nìkan ni ó máa wọ pátá sùn obu ẹ máa rùn so ẹ máa sọ fún pé kó wẹ̀ kó tó sùn lálẹ́ tó bá ti wẹ̀ láàárọ̀ tó bá ti délé láti ibi iṣẹ́ kó wẹ̀ ẹ̀yin náà ẹ lọ sọ́jà ẹ lọ sí shop ẹ lọ ra àwọn night wear àwọn sexy wears tẹ́ fẹ́ kó wọ̀ sùn kó dẹ̀ máa wọ pátá sùn kí atẹ́gùn lè máa fẹ́ sí òbò ẹ̀ torí even ẹpọ̀n ọkùnrin gan nídìí atẹ́gùn kò dá kí ẹpọ̀n ọkùnrin máa gbóná jù dépò pé ẹpọ̀n tó wà ń ta nìyẹn o ṣẹ́yìn lẹ́yìn ò kí ń wọṣọ sùn. Èmi fún mi ò kí ń wọṣọ sùn. Bẹ́ẹ̀ ó máa ń wọṣọ ó máa ń wọ pátá ó máa ń wọṣọ ó máa ń wọ pátá. Bẹ́ẹ̀ni. Ẹ̀yin lọ́kọ òbú ẹ máa rùn ẹ sọ fún pé ẹ fẹ́ kó máa wọ pátá sùn tó bá dẹ̀ wá fẹ́ wọ pátá ẹ lọ ó láwọn pátá kan tó máa ń pè ní disposable pant tó yẹ kó tó bá ti wọ̀ tó bá ti dàárọ̀ á bọ̀ á sọnù ẹ lọ ra rú àwọn pátá yẹn fún tó bá jẹ́ pé ó láti wọ pátá sùn ẹ lọ ra rú àwọn pátá yẹn fún then ẹ wá ra àwọn night wear tí atẹ́gùn máa ráyè fẹ́ sínú òbò torí ìlú tẹ wà yìí mo ti dé ìlú tẹ wà yìí rí mo mọ ìlú tẹ wà mi ìfẹ́ sọ mo dẹ̀ mọ̀ pé ìlú tó gbóná ni àbí mo parọ́ àbí mo parọ́ wẹ́dà yóò wà friendly mo ti ní ìlú tí mo mọ̀ dáadáa ni because always iná wà 24 mi ò ní náà sí but wẹ́dà yóò wà friendly bẹ́ẹ̀ ni ọ̀tọ̀ ni kí èèyàn gba natural air ẹni tó jẹ́ fresh air ẹni tó ń lọ síbi iṣẹ́ tó máa dé tó dẹ̀ máa wọ pátá lọ tátúndé tátúwọ pátá no it's a no so tí need the hospital torí ọkọ ìkóṣe pé bóyá ìyàwó yín ní infection àfi tẹ́ bá wá sọ fún mi pé ó ní infection lò tí ó bá ti ní infection ẹ ní kó lọ gbájúmọ́ hygiene ẹ̀yin náà ẹ ní kó lọ ra àwọn nǹkan tó fi fọ abẹ́ tí ò lọ́ṣẹ nínú àwọn bí àwọn fem fresh nǹkan ọkọ̀ kó wá lọ gbájúmọ́ abẹ́ kó máa fọ abẹ́ ẹ̀ dáadáa kó má lọ máa bá rùn ire o. mo rí pé àwọn èèyàn ti pè mí gan-an wá I need to. Hello? Aunty Yinka. Sir? Ẹ máa kojú mọ́. Yes, sir. Ẹ kújọ mẹ́ta. Go straight to the point. Mo pè yín ní ó bá máa sọ̀rọ̀ ní tọ́sẹ̀ máa wọ̀ ẹ́. Oh my goodness. These people can make you mad, man. Hello? Hello, Sister Yinka. Ẹ gbóhùn sókè ẹ sọ̀rọ̀ pápápá mú láti kúrò lórí bí in another 3 minutes. Ẹ sọ̀rọ̀ pápápá sá. Ẹ má bínú ẹ̀ka san ẹ̀kọ́ lẹ́kọ́ ètò. Nǹkan tí mi kàn fẹ́ pè ń ṣàkíyèsí sí lórí ọ̀rọ̀ àwọn obìnrin. Ìlú tèmi náà wà ìjẹ́ tí mo rẹ̀ ti rí nọ́mbà tí mo pín. Onílédì kan ọmọ yìí máa dá bí egbin o láti London ó wá sí ìlú tí mo wà. Ṣẹ́rí bàtà bẹ̀rẹ̀ eré ní alẹ́ ó bá di àárọ̀ ọjọ́ kejì ẹ bá rí tó ń jáde níbi òbò àǹtí mi. Bí kí ni? Oúnjẹ òórùn ni bọ̀ mí lè sọ fún. Bó ti ṣe bí ẹ bàgbà tẹ bá ṣeré lálẹ́ ṣó bu ẹ̀rùn lálẹ́ yẹn. Kò rùn lálẹ́. Nígbà tẹ do ṣe é dà tọ̀ sínú òbò ẹ̀. Of course nǹkan dà yẹn. Ok ṣó wá lọ ṣó wẹ̀ lálẹ́ yẹn kó tó sùn. Gbà ó wẹ̀.
nígbà tó wẹ̀ kí ló wá àárọ̀ kẹ́ tó dóra yín ṣó lọ tamba àbí kó freshen up. àánú ìdájí la tún bẹ̀rẹ̀ náà kò sí freshen up. òbú ó lè rùn náà ó depend lórí body bó ṣe bí body ẹ ṣe secret. ó dọ̀ yẹn ò mà dáa Sister Yinka ó dọ̀ yẹn ò mà dáa nǹkan tí mò ń sọ yìí. kí lẹ fìpò farú ó dọ̀ yẹn. mi lè sọ because ó fine ó pretty gan so mi lè sọ nǹkan tó fà. ẹ̀bọ̀ tẹ́yìn náà bá tó bá yẹ kó dọ̀ yẹn ní ó jẹ́ infection ẹ̀yìn náà ti kó infection náà. àmì ìtẹ̀ lẹ́ni tí ọdún mo ti ṣílẹ̀ ọ mo ti ṣílẹ̀. ṣé torí pọ̀ bọ̀ ẹ̀rùn. bá ti lè gbóhùn kan lára obìnrin ó máa rùn sí mi pátápátá ni ó máa rùn sí mi gan so mo ti ṣílẹ̀ finally. ok àwọn obìnrin náà ń gbọ́ àwọn náà ń gbọ́ pé àwọn láti mójútó ara wọn. ẹ kọ́ lè máa ẹ kú gbìyànjú máa lọ́wọ́ máa gbà gbìyànjú yín ẹ máa gbà fẹ́ lọ́wọ́ máa gbọ́. wọ́n ṣe sẹ́ǹdì ẹ̀ sínsìn ni òbó yóò tà láti pè mí. ní kábàámọ̀ ẹ̀mí agùn kò ní gùngùn yàrá gbára lọ àwọn ọmọ tí náà máa bá àánú pa. hello. hello ya mo ń gbọ́ yín. kọ́ lẹ́ mọ̀. ẹ sọ̀rọ̀ à ń gbọ́ yín sà. àwọn kẹfẹ́ dá sí ètò tó ń lọ ni. ẹ gbóhùn sókè à ń gbọ́ yín. ohun tí mo fẹ́ sọ nípa ètò tó lọ ní pé ká bẹ àwọn ìyàwó wa àwọn sìtá wa ń pé wíwẹ̀ ní láàárọ̀ wíwẹ̀ ní lálẹ́ ní ìgbàkígbà. kí ló dé sẹ́yìn tí ní experience olóbò rírùn ni. mo ti dòwò wà láì mi ò tẹ̀lé wọnú ẹ̀ rárá báyìí UK wà wà báyìí mi ò tẹ̀lé wọnú ẹ̀ báyìí wo imú di mi ò tẹ̀ mọ́ ohun tó yẹ ṣe. ọlọ́run ṣe á fún mi ní lọ́ọ̀kì kan tó jẹ́ pé ọmọ tí ò yí ṣe Yorùbá mo bá rìn púpọ̀ ní ayé mi tó jẹ́ pé iṣẹ́ yìí ó gbọ́dọ̀ wà lọ́dọ̀ wọn òbí wa ọlá ń pé àfi bẹ̀rẹ̀ bóyá sábà bí ẹ̀yin iṣẹ́ ẹ lè bẹ̀rẹ̀ sí máa kọ́ ọmọ kéèké níṣẹ́ alákọ̀ọ́kọ́ lọ́dọ̀ wa ní kọ́ṣọ̀ wa àwa Yorùbá àmọ́ gbé báwo la gbé tọ́jú ọmọbìnrin pé báyìí ni ẹ máa ń dóko báyìí ni ẹ máa ń wẹ̀ báyìí ni ẹ máa ń ṣe báyìí kò sínú kọ́ṣọ̀ wa. kí lẹ̀yin wá rí sà kí ni ẹ̀yin rí iṣẹ́ pàdé òbò rírùn ni. mo pàdé òbò ń láìla ìlàlá Muhammadu Rasulullah sallallahu alaihi wasallam. wo mi ò tẹ̀lé sọ ohun tó gbé mi tí mo fẹ́ fi dóbò tí mo á rí òbò ń tó kó mi ò lè lé mọ́ tó ń ṣàyàn. oko yín ṣàyàn kí lẹ mi bá oko yín ṣàyàn mo understand nǹkan tẹ́ mi lò. òbò náà ń hùn débi pé ọkàn mi ò lè gbé ń gbó kó lè wọnú ẹ̀. àti ìka mi ò mọ bí mo tilẹ̀ ṣàlàyé ẹ̀ fún yín lẹ́yìn kéèyàn kan ni mo fẹ́ bẹ̀ yìí tí Ọlọ́run bá yẹn fún yín ṣe láti lè máa kọ́ ọmọ wa láti ọdún 10 ọdún 12 báwo la mọ ìmọ́tótó báwo la máa ń ṣe ìmọ́tótó èmi tí mo bá yín sọ̀rọ̀ yìí mo ń sọ Yorùbá ni o mi ò ṣe Nàìjíríà rárá. àmọ́ ó ti wọ̀ nínú òun yí pé kì í ṣe Nàìjíríà. mo mọ ìyá mi mo mọ bàbá mi mo mọ bàbá mi wọn iṣẹ́ ọmọ Nàìjíríà rárá tọ̀. à ń tí ń gbọ́. ohun tó wù mí pé ètò tẹ́ bá gbé kalẹ̀ fún àwọn ọmọ tó ń dàgbà lọ bóyá àwa tó ti dàgbà sẹ́ wọ́n lè kọ́ bí ká máa ṣe díẹ̀díẹ̀ kí ló fa wíwọ ṣòkòtò sùn lálẹ́ tó bá wà pọ̀lú ọkọ ẹ̀ ó wà ní ilé ẹ̀yìn máa tó fi àárẹ̀ pẹ̀ tó fi aṣọ gbọ́fẹ́ wọ ṣòkòtò pọ̀lú àwọn kankan wà bí ò bá jẹ́ iṣẹ́ olówó ńlá bí Áfíríkà bí alum bí atalẹ̀ ẹ̀ kàn máa ń ta ni tó bá ti ta. irọ́ o ẹ má sọ yẹn bí àwọn ò lè èmi ò ní nǹkan tó bá kẹ omi lè sọ yẹn o
mi lè sọ yẹn o though alum wọ́n máa ń sọ bọ̀ kò ṣe normal alum tẹ́yìn rí yẹn o it's not that normal alum o tó ní wọ́n á kọ̀ fi sínú omi wọ́n á yọ wọ́n á dẹ̀ fi tàbà normal alum no èmi ò mọ kọ́kọ́ nípa yẹn so I'm not going to even allow that here mi mọ kọ́kọ́ ẹni àti tó lò ń lé wa bí àmì èmi ò mọ kọ́kọ́ gbà yẹn o mi ò ní nǹkan tí mo lè fi back ẹ health-wise a sọ lẹ́yìn ètò lá àti ìka ẹ ṣe sà òpin gbogbo ọ̀rọ̀ náà ni pé òbòrùn hello ẹgbẹ́ tó mà. okay sir à ń gbọ́ yín. àti ìka ẹ̀ náà ti pàdé òbòrírùn rí o nǹkan tó àbẹ́ yóò dẹrùn o. a máa sọ̀rọ̀ òbòrírùn ní bíbà yìí kẹ́ ẹ̀ kò sọ̀rọ̀ òbòrírùn là ń sọ sí i okay bọ́ ẹ sọ̀rọ̀. nǹkan tó wà lẹ́yìn pé mú màá náà wà lọ́wọ́ mi náà ìfà àti sọ fún tẹ̀ wá ń tì mí lójú gan láti gbọ́ oṣù kan sí ni àbí oṣù méjì gan sí ni rí torí àti sọ fún tì mí lójú. ṣé ẹ kí do tẹ́lẹ̀ ni. èmi tẹ́lẹ̀ láì kí máa jẹ̀bi but ó jẹ́ kó piss me off. ṣó sanra ni àti gbogbo kò jẹ́ kókó mi lè mọ́. ṣó sanra. mo need help yín ni ma mo need help yín because ẹni tí mò ń fẹ́ tó ti gbalẹ̀ fún mi dájọ́ ń gbé but ẹni yẹn ó ti máa ń ṣèbànú jù nígbà kò bèrè gan so kò ní time kò kí n fọwọ́ kàn mí kò ń bá mi sùn mí gẹ́gẹ́ rí mo ò tí ì bímọ rí I'm 36 years mo ò tí ì bímọ rí so ó prefer pé kó máa dóbò. hello 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 ya. I just said the program lewa. bẹ́ẹ̀ ni sà mo ti ẹ̀ ti fẹ́ kúrò. fáwọn obìnrin wa kọ́ máa fọ ìdí wọn dáadáa kọ́ máa tó bá ti lọ sí toilet kọ́ máa tàǹbà. kí ló dé sẹ́yìn náà ti ṣe ti kọ́ máa cross òbò rírùn rí ni. Yes o tó bá fẹ́ fún ẹ̀yin doggy style because àwọn tí kò kí n tàǹbà ìdẹ́pọ̀ máa ò jẹ́rìí láti di wọn ni. ẹ ṣe sà. hello. hello à ń gbọ́ yín. ṣé ẹ wà lórí program okay mo fẹ́ dá sọ̀rọ̀ tó wà tí wọ́n ń sọ yìí. ẹ lọ straight to the point sir ẹ sáré sọ̀rọ̀. okay kan tó sọ ẹ̀ nípa tí wọ́n ń sọ̀rọ̀ òbò nígbà yẹn ó dàbí experience tèmi rò pé òbò gangan òun ló rùn kó sì náà tó rùn nínú ó dàbí àyè pé àwọn obìnrin yẹn wọ́n ti ń fọ ìdí wọn ni nǹkan tó ń rùn nìyẹn kò kí ń ṣe fún òbò gangan ló rùn. okay sir. hello. mo fẹ́ sọ náà nìyẹn. all right sir. hello. hello sista Yinka. hello sir. yes ẹ kú ètò ìmọ̀ tún pè padà ni ṣé ẹ rí ẹ sì máa bá a ṣe program kan ẹ kan àtìlẹ́ blame àwọn ọkùnrin o ẹ máa ń blame àwọn ọkùnrin fún wọn pé àti ń dó wọn dáadáa àti ń ṣe rí òórùn ó máa ń kiri èèyàn tí yẹn bá fẹ́ dúró mi ní tàn yìí ẹ bá wa òórùn yẹn ò kí ń ga rárá okó yẹn máa wálẹ̀ ni nǹkan tí mo ti experience ni mo sọ fún yín yìí o so ẹ gbé tó kalẹ̀ bóyá ẹ máa dá wọn lẹ́kọ̀ọ́ kan ní pé báyìí lè ṣe máa clean ara yín gbogbo àwọn obìnrin rùn ní ìlú tó àwà yìí o mi ò ní tàn yìí o ó rùn gidi gan o. bọ̀ kí ló fà á. I don't know kò sí àti kò sí ní ìlú tó àwà nǹkan tí èmi experience ni mo sọ fún yín yẹn tó bá sọ pé ọkọ ò bá wọn sùn pẹ́pẹ́ lè bá wọn sùn dáadáa tó bá tó lọ síta náà the same thing ṣe máa happen. ẹ ṣe sà ẹ jẹ́ ká gbé kọ́ yìí. ẹ bá lè ṣe kínní yẹn ó sì máa. a ti ṣe rí i ẹ mọ̀ pa ti ṣe òbò rírùn rí i hello. hello àti ẹ̀ka. hello a ti ṣe òbò rírùn rí i. bẹ́ẹ̀ ni wọ́n ti ṣe program rẹ̀ dáadáa ẹ ti rí àwọn obìnrin ayé láti fojú fúnra wa yìí. àkọ́kọ́ ni èyí tó yìí ń bẹ̀ ẹ bá advice àwọn ọkùnrin wa kọ́ má máa fi ojú tó fáìn máa fi wé òbò. kọ́ má máa fi ojú tó fáìn wé òbò. òbò yàtọ̀. bẹ́ẹ̀ ni gbogbo obìnrin tó bá ní it for the first time kọ́ má bá wọn ṣe flesh to flesh kọ́ má spread infection o especially ẹni tó bá níyàwó nílé o. kódà kíyàwó ẹ̀ má fún lébòde lọ́dún kan ẹni fún ara ẹ̀ gbọ́dọ̀ gbé infection dání o. ó dẹ̀ máa ń tètè ń hàn lára obìnrin tó èèyàn bá ní infection torí
kò ní pẹ́ kò ní jìnnà wá kódà kò jẹ́ toilet infection kan. Wọ́n tọkùnrin tí ò bá ń ṣe gonorrhea ní ìlú bóyá ó máa ń tètè. Kọ́mọ̀ máa fi irú ẹni tó kọ́ sọ́rí láti sọ ẹ má change topic yìí o àǹtí mi o. Nǹkan tẹ́ ẹ̀ sọ ti yé mi. Nǹkan tẹ́ ẹ̀ yọ mo ti gbọ́ sà mo ti gbọ́ mà. Nǹkan tẹ́ ẹ̀ sọ ti yé mi pé kọ́ má máa fi attach ojú àtòbò pọ̀. Hello? Hello? Hello sà. Hello sà mo ń gbọ́ yín. Hello ma. Yeah? Ẹ máa bá wọn pè wọ́n ní sọ̀rọ̀ òbò rírùn lénìí a ti sọ rí ìyá ọkùnrin tó ń jẹ ṣé ní òkè ṣe ń sọ fún mi pé rízì tẹ́ ṣe kí ń dó wọn ní pópó wọn rùn. Ẹ máa bá wọn pè wọ́n ní o. No ṣé nǹkan tẹ́ ń sọ sí pé ọkọ tí ò dóyàwó lé ṣé òbò ìyàwó rùn ni. Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni sometimes. Ṣé yín experience ẹ má bínú sáà ṣé ẹ̀yin experience lára ìyàwó yín. Mo ti experience ẹ ní o. Ṣó wá put yín off fọ́pà lára ṣé ẹ máa ń dóyàwó yín dáadáa àbó pẹ̀ lára àwọn nǹkan tí ò kì í jẹ́ kẹ́ dóyàwó yín. Ó máa wálẹ̀ ní straight. So ó jẹ́ ti wà lára ẹ fresh ó ẹ̀ ṣe gidi ó máa wálẹ̀ ní. Okay now báwo ni nísìnyí ṣe máa ń dóyàwó yín dáadáa àbí kí nìyẹn ṣì ń affect yín kò jẹ́ kẹ́ dóyàwó yín. No kì í ṣe gbogbo ìgbà kì í ṣe gbogbo ìgbà. Ṣé yẹn sìn bóyá tó bẹ̀rẹ̀ bá ṣe menstruation. Ṣe máa wá ń sọ fún wọn ṣe máa ń sọ fún ìyàwó ṣe ti ever sọ fún wọn rí ṣe ti ever sọ fún wọn pé òbò wọn rùn ṣe ti ever sọ fún wọn rí pé òbò wọn rùn. Ìyẹn tó lè dájà alẹ́ ni. Kò lè dájà alẹ́ ṣe bí ìyàwó yín ni ẹ máa sọ pé kó lọ clean up. The same problem la máa continue láti ní nǹkan the same problem tí obìnrin ò fi lè sọ wípé me I tell my partner tó bá pè mí á ní kí ló fẹ́ máa ní mo fẹ́ dóko I will say it á ní kí ló fẹ́ máa ní mo fọ́kọ́ mo fẹ́ dóko where are you the same problem láàlè open ẹnu wa out pé mo fẹ́ dóko òun náà ni the same problem lẹ́yìn náà ní pé òbòyàwó rùn ẹ̀ lè sọ pé lọ wẹ̀ kí ló dé tẹ́ lè sọ fún pé kó lọ wẹ̀ irú èmi sì tẹ́ bá jókòó sẹ́gbẹ̀ẹ́ mi tẹ́nu yín bá rùn máa ń fa yín ní gum ìmí ilẹ̀ ní òun ò fẹ́ máa nínú just put it in your mouth. lọ́wọ́ yẹn tó pín lóríṣiríṣi ọ̀tọ̀ ní kò wẹ̀ kó má fọwọ́ yẹn dáadáa. tó bá ti tó bẹ́ẹ̀ ni tẹ́lẹ̀ mọ̀ pé ẹ fẹ́ do ẹ tẹ̀lé lọ bedroom kẹ́ ẹ bá fọ́ ọkẹ sọ pé you know what ó yá concentrate ẹ máa sọ pé concentrate lórí òbò ẹ dáadáa torí mo fẹ́ jẹ ẹni ó yá concentrate lórí òbò yẹn dáadáa mo fẹ́ gbẹ́nu sí bẹ́ẹ̀ ẹ̀yin náà lẹ mọ̀ pé kò ṣe pé fẹ́ gbẹ́nu sí tẹ́ bá fẹ́ gbẹ́nu sí but ẹ tẹ̀lé síbẹ̀ kẹ́ni concentrate lórí ẹ ó yá fọ̀ dáadáa mo fẹ́ gbẹ́nu ẹ lè bá fọwọ́ fọ̀ náà gan ṣe bí ìyàwó yín ni. Okay wá ti gbọ́. A ti ṣe tọ́pìkì ó ti pọ̀ jù I'm so disappointed pé mo tún gbọ́ pé òbò ìyàwó hello. Mo gbọ́ ọ̀pẹ ní. Okay mo rò pé ti lọ ni ó ń ṣe nǹkan tó kọ mí lóminú láti máa gbọ́ pé òbò ìyàwó rùn pé àwọn kan sì sọ pé òbò obìnrin rùn kò yẹ kó jẹ́ kéèyàn máa gbọ́ sétí mọ́ please ẹ jẹ́ ká wá nǹkan ṣe sí it's not something I want to be discussing on this platform again by now mi yẹ kó yẹ kí máa gbọ́ yẹn pé òbò obìnrin sì rùn hello it's not that pé wọ́n change topic yẹn it's as good as giving òbò rírùn as one of the reasons tí wọn kì í fi ń dóyàwó. Hello ma. Ṣáf àlùfáà ni yín ni. Ẹ ká sọ ma. Ṣálùfáà ni yín ni. Ṣálùfáà ni yín ni. Torí ọmọ àlùfáà náà ni. Torí ẹni tẹ́ gbé síbí báyìí. Ṣé ń gbọ́ mi mà mo ń gbọ́ prógámù yín. Mo ń gbọ́ yín sà. Ṣé rí prógámù ètí ẹ̀ ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí inú mi dùn sí. Bọ̀ ọ̀pọ̀ ju àwọn ọkùnrin àti ń tọ́jú nǹkan tá a ní. Tí ó bá jẹ́ bẹ́ẹ̀ pé lóòótọ́ ìgbà míì tí wọ́n fẹ́ ní tẹ̀sí lórí ẹ̀wò mi tí máa ti pàṣẹ pé bóyá kúrò ẹ̀rùn àmání màdáwọ́yá ẹ lọ ṣan kúrò yín. Tí wọ́n fẹ́ máa fi ìlọta láti lọ ṣe máa wọ lọ bí tún bá ara mi máa bá ṣan. Màá tó bá fi tó wẹ̀rì nù. Ìkọ̀ kó má bàa máa rí téètì mi. Tó bá yẹ kí n téètì mi kó máa dájà lẹ́ láàrin wa. So èyí tó máa fi máa yàwó mi jà yẹn máa kó máa correct ẹ̀. Ojoojúmọ́ máa ń correct ẹ̀. Pé nǹkan báyìí kò dá lọ túnṣe. Á dẹ̀ ṣàtúnṣe.
ẹ ṣé o Bọ́lá ti tó tó kẹ́ Bello exactly. Yes ma. ẹ ṣé Bọ́lá ti tó kẹ́ Bello exactly. ẹ kẹ́ dip ọwọ́ yín kẹ́ fi fa gbogbo kinní yẹn jáde tán sọ pé ìdílò mi nídìí òrùn but tó bá ṣe period tán kó lọ fọnú òbò ẹ kó fi ṣáwà sínú ẹ kó jáde kó wo nǹkan tó máa fọ̀ jáde síta. Ìyẹn wà nínú òbò wọn wá ní òbò máa correct ara ẹ̀ àbó ti correct ara ẹ̀ ni. Hello. Hello, Ekweto. Bàbá mi. Nǹkan tí mo fẹ́ sọ mi sọ lórí ọ̀rọ̀ ọ̀gbọ̀n rírò lórí topic gangan ni. Advice tèmi kan ni very simple. Kí obìnrin kankan ọkùnrin kankan kó má ti torí àánú fẹ́ anybody. Torí ọjọ́ iwájú. Bẹ́ẹ̀ni. Má ṣe láàánú pé mo kàn ṣàánú ẹ fẹ́ ni o. Àbí nítorí owó. Tó bá ti ṣe tètè ẹ ọ̀tọ̀rí pé owó future kó máa lówó kó máa tó kó mọ lára. Bẹ́ẹ̀ni. Òun náà ọkùnrin náà jí tiẹ̀. So ó bẹ́tà kí gbogbo obìnrin kan wà lórí platform kan máa gbọ́. Tó bá ti fẹ́ márì lọ́wọ́lọ́wọ́ ó gbọ́dọ̀ torí àánú. Má ṣe pé torí bàbá ẹ̀ ni mo dẹ̀ wò mọ́ ẹ lára o. Torí àwọn family ẹ̀ jẹ́yàn gidi ni o máa jìyà. Ire o. Ẹ ṣé. Ẹ jẹ́ kí n máa fi bóyá tí bá padà dé tí bá ṣe lè continue pẹ̀lú show yìí because mo really fẹ́ ẹ má change topic yìí ẹ má sọ̀rọ̀ òbò rírùn mọ́. Hello. ìyà oko tí obìnrin jẹ là ń sọ lọ́wọ́ ṣé o ní nǹkan tó fẹ́ contribute sí. Hello àti nǹkan. Hello à ń gbọ́ yín. Wà lórí ètò ni. Bẹ́ẹ̀ ni. Okay, máa pè yín tẹ́ bá ti tán. Okay, mo ti gbọ́. So ẹ má change topic yìí ẹ jọ̀ọ́ mo ti ṣe tán bí mo ṣe wà. Hello. 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 Ìyà oko tí obìnrin jẹ àbí ìyà òbò tí obìnrin jẹ. Àbí kẹ̀ ẹ̀dẹ̀ ti bọ̀m̀bá mi pẹ̀lú picture. Lẹ́yìn èèyàn ṣá. Hello. Hello àti nǹkan ṣe pa lórí ètò ni. Ẹ má sọ̀rọ̀ òbò rírùn o ìyà ọkùnrin tó ń jẹ ìyà òbò nílé là ń sọ. Ó yé mi. Ṣẹ́rí experience tí mi kàn fẹ́ sọ ni pé mi ìyà ògẹ́ fún mi because èmi àti ẹ máa ń lò pé ṣe tó pàtẹ mọ́ òbò ń ìyà òbò. Ẹgbẹ́ láàrin kí òbò máa ṣomi àti kí ó dá ṣáká. Èmi dẹ̀ máa ń sọ fún pé òbò tó ṣomi ló dùn ju eléyìí tó dá ṣákáṣáká lọ. Torí òbò tiẹ̀ máa ń dry gan. Wọ́n sọ pé òun ló ń jẹ́ kémi tètè máa kọ́m. Ó dẹ̀ ń bàjá pé èmi mi lágbára tó. Pé ó yẹ kí máa lo àgbo jẹ̀dí, àgbo mọ́kòtè, àgbo kìíní kan. Wọ́n á ní irọ́ because èmi ti ní experience òbò dídó dáadáa. Mo dẹ̀ máa ń gbádùn òbò tí máa torí mo láwọn àwọn tí mo máa ń yọdún náà tàbí gbogbo wọn máa ń ṣomi jẹ́ kí tó fokosobo wọn gan pàápàá ìṣe ni gbogbo abẹ́ wọn máa ti wẹ̀ mo dẹ̀ máa ń lọ more than 30 minutes but tó bá di ti girlfriend mi gangan between 5-10 minutes. ṣé òbò tó bá ẹni sùúrù o ṣé òbò tó bá ṣomi ni tí òbò bá dry àbí tó òbò bá ṣomi ṣòbò tó bá ṣomi ló máa ń jẹ́ kẹ́ tètè dání. Òbò tó bá ṣomi yẹn ó máa ń jẹ́ kí n pẹ́ gan but ilé tí ò bá ṣomi tó bá dry ó máa ń jẹ́ kí n tètè come. Àbò tó bò bá dry because ó máa feel very tight. Get the point in me. Tó ló máa feel very tight tó bá dry ó máa feel tight. Kọ́tà ẹ̀ sọ yé mi. Tó bò bá dry ó máa feel tight so there's tendency pé tó bá feel tight bó ṣe ń fà yín yẹn ó lè jẹ́ kẹ́ tètè fẹ́. Ẹ kalẹ̀ o. Mo fẹ́ sọ̀rọ̀ lórí nǹkan tí mo wà lórí sójà mi tí máa nìkan sọ pé àwọn obìnrin kan máa fẹ́ ọkùnrin torí pé ó lówó àbí kankan. Ṣé n tún náà máa hàpọ̀ sáwọn ọkùnrin jẹ́ pé wọ́n máa rí ó lè rí pé during time courtship wọ́n ní so many girlfriends. Wọ́n wá rí pé àwọn ọmọ yìí. No, kí ni experience ti ẹni kò sọ fún wa. Hello? That is it. Hello? Hello? Ẹ jẹ́ kí n máa fi àwọn èèyàn mi fẹ́ gbé kọ́ mọ́ ẹjọ́ please I need to go.
ẹ jẹ́ kí n máa fi ìsìn ṣe àlọ́ Lakem Beauty Empire +447459887326 Lakem Beauty Empire for all your human hair, for all your Brazilian gold or jewelries. Lakem Beauty Empire. Hello. So +447459887326. I watch a part 2 probably on Saturday or a lè fi ṣe Sunday morning service. Part 2 yẹn ma lè kenka. Ma play àwọn voice note tí mo ní lọ́wọ́ níbí báyìí. Let me go now and I will see you guys probably on Saturday. Hello. Auntie Kaikole o. First time lórí ètò ilele yìí, but mo mọ̀ kọ́kọ́ mi máa ń wò yín dáadáa. Ìyàwó Koland, ìyàwó ko te nje ni o. Mo mọ̀. Tẹ́ bá ti padà wá, a máa ṣe yẹn. But nǹkan tèmi kàn fẹ́ contribute lórí òbò. No, a fẹ́ sọ̀rọ̀, ẹ ti change the topic. Èmi tí mo jẹ́ first time. Okay, à ń gbọ́ yín mà. Ọkọ mi ló wá pọ̀ sí. Ẹ jẹ́ kí n sọ̀rọ̀ ẹ jọ̀ọ́. Ṣé rí ọkọ tèmi ò sí nílé. Èmi ò dóko for more than 3 years nísìnyí. Mi ò sì gbọ́ òórùn kankan tó ń jáde lára mi because mo kàn menstruate ni. Mi ò dẹ̀ kí ń lo sex toy tí mo ní gan yẹn kí ń lò. Àti sọ́ra wa di kí ló ti ń pè ọ̀rọ̀ chọ́ọ̀chì ká lè gbọ́kàn kúrò nínú ọ̀rọ̀ àṣẹwó. Bó kò sí òórùn kankan tó ń jáde ní ìdí tèmi. Ẹ gbọ́. Bó nǹkan tèmi wá ń wò ni pé tí obìnrin bá ní àṣepọ̀ pẹ̀lú ọkọ àbí partner, tí ó bá ní dead sperm tó bá wà nínú wọn tí ò bá jáde tí wọn ò bá fọ̀ mọ́, likelihood wà kí ìdí wọn máa rùn. Ṣé wọ́n rọ sperm sínú ìdí ni? Kí lẹ sọ ma? Ṣé wọ́n rọ sperm sínú ìdí ni? Ẹni? Ṣé wọ́n máa rọ sperm sínú ìdí ni tó fi máa rùn? Sperm tó bá release tí gbogbo ẹ̀ ò bá wọlé tán màdàmú máa ń ṣẹlẹ̀. Ó lè combat. No, ṣé wọ́n máa... Èdè tó yẹ kó ń fọ̀ jáde tó bá stay ń bẹ̀ ó máa jẹ́ kó stale. Téèyàn bá dẹ̀ ti ṣe àgbèrè toríṣiríṣi okó ń dà sí ìdí èèyàn náà ó tún lè máa jẹ́ kó rùn. Anyway, ẹ jẹ́ kí n máa fi sí ìṣe àlọ́. Ẹni tẹ́ bá sọ pé òbò yín òrùn àbí ìdí yín òrùn kò ń ṣe obìnrin. Yes, obìnrin lè mọ̀ bóyá ìdí òun òrùn àbóbò òun òrùn. But I don't want to buy pé tó bá rọ sperm sóbò. So tó bá rọ sperm sóbò, sperm yẹn wà nínú òbò títí òbò yẹn máa fi máa rùn títí. Kò ń ṣe bẹ́ẹ̀, it doesn't work that way. Obìnrin tó bá dọ̀tí ó dọ̀tí ni. Obìnrin tó bá dọ̀tí ó dọ̀tí. Obìnrin tí ò bá clean kò clean ni. Àwọn obìnrin tó ń ṣe oríṣiríṣi gan tó bá dọ̀tí pẹ̀lú ara ẹ̀ ó dọ̀tí pẹ̀lú ara ẹ̀ ni. Ànígbà míì èèyàn lè ní infection. Kó jẹ́ pé kó má mọ̀ long time infection tó lè máa jẹ́ kó bòórùn. So it's not about pé wọ́n rọ sperm sóbò. Sperm go ò ní offensive odor. Sperm tó bá ti ní offensive odor, that means pé sperm yẹn ti ní problem. Ọkùnrin yẹn ti ní infection. Because gbogbo ọkùnrin ṣe máa obìnrin máa ṣe rírùn tó bá ní infection. Bẹ́ẹ̀ ni sperm tó bá jáde, semen tó bá jáde, ntẹ́yìn ń pè ní sperm, semen ni. The sperm gangan ni tó máa ń swim tó máa ń lọ sí kinní bọ̀. Semen tó bá jáde nínú ọkùnrin kó tó lè rùn, ọkùnrin yẹn gangan ti ní problem. Kò yẹ kó rùn, kò yẹ kó nú òórùn, ó dàbí òórùn òbò ni. Òbò tó bá ti rùn bí ẹja, tó ti rùn bí boiled ẹyin tó ti dòbu, ó ti ní problem. Òbò ńlá ti rùn bí àbí kó dàbí kó rùn bí àbí sweat díẹ̀, kó dàbí ammonium, but not that pé kó máa rùn offensively. Sperm ńlá ti rùn, sperm láti rùn bí ammonium, but kò ń ṣe pé bóyá kó wá máa rùn. Sperm tó bá ti rùn, tó bá ti wà tí òórùn ẹ̀ wà offensive, then kó ẹ mọ̀ wípé sperm yẹn gan ti ní problem. Sperm yẹn ti ní problem, kò yẹ kí sperm rùn. So obìnrin tó bá clean, and nígbà míì cleanliness ò mí pò bò ní rùn àbò máa rùn. That's why tó bò ẹ bá ti rùn, tó ti smell, tó ti wà, tó ti rùn unusually ju bó ṣe máa rùn lọ, you need to quickly see your doctor. Because o lè ti ní infection dìgbà tí yàn bá dóko, o lè ní nínú toilet, o lè ní even níbi tó ń kó àwọn underwears ẹ sí, tí àwọn nǹkan tó máa ń crop bá lórí ẹ̀ tó jẹ́ ó depend lórí bára ẹ bá ṣe wà sensitive. Ntẹ́mi máa jẹ tí ò ní gbòdì lára mi, ẹlòmíì máa jẹ́ kó ó máa gbòdì lára ẹ̀. Ẹlòmíì ò lè share towel. Ọkọ àti ìyàwó mi dẹ̀ jọ ń lo toothbrush ara wọn.
but irú ọmọ mi sì kò lè báyàn ṣe ọmọ mi obìnrin ò lè báyàn ṣe ọṣẹ gbogbo nǹkan ẹ̀ kò lè ṣe ọmọ mi obìnrin tí èèyàn bá ń bọ̀ nínú ilé ẹ̀ tó bá fẹ́ wọnú yàrá ẹ̀ aṣọ tó bá ń wọ̀ láti ta ó lè fi jókòó sórí bẹ́ẹ̀dì ẹ̀ gbogbo ara ẹ̀ máa sú ni so one of the ways tá máa fi mọ̀ pé bí a bedsheet ẹ̀ ó láti tètè change ẹ̀ ara ẹ̀ máa sú ni kò ara ẹ̀ ò like dust rárá so ẹlòmíì dẹ̀kẹ̀rẹ́ ó bá mú aṣọ tó ṣe kó jókòó so ó depend lórí body ó depend lórí body so ibi tó kó underwear ẹ̀ sí ó ṣe pàtàkì nígbà míì ó máa ń da kéèyàn kéèyàn jẹ́ kó warm nígbà míì ó da kéèyàn iron ẹ̀ kó lè pa gbogbo àwọn bacteria yẹn nígbà míì underwear tó bá wọ̀ tó bá ti wọ̀ fóṣù mẹ́ta lọ dànù kó tún ra new set tó bá ti wọ̀ fóṣù mẹ́ta dànù kó dẹ̀ ensure pé most of the time ẹ̀ ń wọ cotton then ìwọ tó bá kí sábà ní dis ẹ jẹ́ kí atẹ́gùn máa fẹ́ sóbò yín ẹlòmíì á wọ tight á wọ leggings á wọ ṣòkòtò á wọ pátá níbo lẹ ń lọ sógun láyé ni ẹ jẹ́ kátẹ́gùn fẹ́ sóbò yín so that ngbà míì tẹ́ bá bọ́kùnrin wọlé tẹ́ bá ṣí tẹ́ lómi bá bọ́ ṣòkòtò báyìí ṣòkòtò yẹn tí wọ́n bá fi sínú ẹja sínú tó bá fi mistakenly tó bá sọ ṣòkòtò yẹn sínú òkun gbogbo ẹja tó wà nínú òkun yẹn ló máa kú níbi tó máa rùn dé ẹ rí pé àwọn tọ́jú wọn bá tọ irú èmi sìn ó ti mọ́ mi lára débi wípé tí n bá rí omi níbi tí mo ti fẹ́ tọ̀ máa damp tissue tí máa fi clean up tí bá ti wá fi damp tissue yẹn clean up máa ṣẹ̀ṣẹ̀ wá mú àwọn tissue mi máa fi nu abẹ́ mi mi ò lè tọ̀ láyé kí má tàǹbà it's not about kinní kan kò sí mi ò lè ṣe láyé nǹkan tó ti mọ́ mi lára ó dàbí paste náà ni téèyàn bá fẹ́ fọnu mi ò lè brush láyé kí má lo paste lẹ́ẹ̀mejì nǹkan tó ti mọ́ mi lára láti ilẹ̀ ni tí bá lọ lo paste lẹ́ẹ̀kan mọ́ lára ní pé mi ò ṣe nǹkan kan so tí bá ti lò lẹ́ẹ̀kan máa kọ́kọ́ fọnu dànù máa ṣẹ̀ tún wá lò ní ẹlẹ́ẹ̀kejì nǹkan tó ti kíní yẹn ti mọ́ mi lára ó ti stay sí mi pẹ̀lú mi so a máa ṣe part 2 lọ́la mi ìfẹ́ kọ́ change kíní yẹn àwọn obìnrin tó ń jìyà oko mo ní àwọn voice note tí mo máa play bí tó yẹ pé yìí gan máa wá bí wípé ṣó really worth ẹ̀ kóbìnrin máa jìyà bẹ́ẹ̀ yẹn kò dẹ̀ fẹ́ remain níbi tó ti ń jẹ ìyà bẹ́ẹ̀ yẹn ikú lèyàn ń du sílẹ̀ fúnra rẹ̀ ẹ jẹ́ máa fi sí ṣe àlọ́ I'll see you guys probably tomorrow. It depends on my mood. Tomorrow, Saturday, Sunday, I'll see you because I'm share me fully in your Monday. But however, I'll still have time to do show once in a while. But I have something that I want to talk about tomorrow, so I want people will be able to call in. Oh, bye for now.